I know you like me. I know you want me. Fuck my swag. Welcome to boom for me. Nothing to raise me. Make sure you come celebrate with me. You got me, yes. I'm gonna bring things on my neck. 1, 2, 3, 4, baby, let's go. Baby, that's how I'm stepping in through. I'm gonna move by the bullshit. Do what you wanna make me say my do. Let go, baby, let go. Potential, baby, let go. Sexy, let go, baby, you want it down for me, the way you do that things you do, girl, I love the way you want it, let go, baby, let go, so baby, whine, shake it, whine, sexy, shake it, baby, when you're put it down low, baby, bend down low, touch the floor, take it, I'm so sexy, I'm so dying, I'm so dying. I'm so good, to be like this. Don't get on down there, to not say everything. I love it. I love it. I love it. Are you make me sit today? Hey, kò tí ẹ̀ wọ́n ló dúkọ̀ dáná lẹ́sà. Kí ni mo wá tí bẹ́ẹ̀ sí àṣìyàn láyé mi báyìí àmọ́ gbogbo tí ọba tẹ̀ wá dà ní ó dà lónìí gbogbo tí mo tàn lẹ́ni kí ló dé kéèyàn níyàwó sílé kọ́mọ̀ sí pé bóyá àsìkò kan ní ọmọkùnrin ní ọkọ ìyàwó ọ̀jẹ̀ nínú ilé ìrírú ẹ̀rí láyé mi ó tiẹ̀ ti sú mi kò tiẹ̀ yé mi gan mọ́ lónìí ní gbogbo ẹ̀ ó dópin lónìí ní ó dópin tí ọba dópin kí wo ní ti ẹmọ tí mo lè gbéra mi ní mo rí pé tí mo lè gbéra mi sẹ́ kọ́ sá mọ́ bá mi nù lé ó lè wúlò ẹ̀rọ ẹ̀ kọ́ mọ́ bá mi nù lé lẹ́rọ ẹ̀. wá ilé ìṣẹ̀lẹ̀ kílé tó ń pariwo àwọn olóhùn pariwo sí wa àti bẹ̀rẹ̀ mo ti ń gbọ̀n ẹ̀wọ̀ tó ń pariwo tó ń ké mo sọ̀rọ̀ pé lè ń já ẹ̀ ń bí ni. o lè jà bí wọ́n mọ̀ bá wí ìwọ ni mo bá wí èwo lórí burúkú gan. èmi. èwo ni wèrè èmi ó fẹ́yàwó mo fẹ́yàwó ni kọ́ wọ́n mọ̀ jáde lé wọ́n mọ̀ jáde lọ fìlẹ́gẹ́ kò ní sí oúnjẹ kankan jíjẹ èwo ni kí ló sọ fẹ́ kí fẹ́ lu gbógi ni àbí kí máa lọ tọrọ jẹ nílé kejì ni. olówó orí mi àìdí ọgọ. gbogbo kò sáyìndé kankan tọgọ o gbogbo àyìndé tọgọ ti gbọ́n pátápátá àyìndé ọgọ kan ò sí níbì kan. ṣé nípa oúnjẹ ni mo ti yànà ikú ẹ̀ náà ni mò ń kú lọ tó bá wà láti mo ṣe kí tó gẹ̀ẹ́tì oúnjẹ yà kò í sí rárá o ọkọ mi ṣóyẹ tí mo gẹ̀ẹ́tì fún ẹ ó máa swagger gbogbo ayé yìí o ó máa jíjà gbogbo ẹ̀ ń sìn ìwọ náà bó ṣe ń pariwo yẹn kò make sense now káláwọn èèyàn tẹ̀lé mi àbáwọn ọ̀rẹ́ mi kan tẹ̀lé mi ọ̀rẹ́ pọkọ mi pariwo bí wèrè ó kàn máa sọ̀rọ̀ sí ẹni àpéwọ̀n pé mi dẹ̀ láìka máa insult ẹ̀. Ọlọ́run yọ ó kẹjẹ pé mi ò fi bẹ́ẹ̀ gba ti E3 ni tọ́ máa gbé oúnjẹ E3 fún mi kì í tẹ́ mi lọ́rùn bí oúnjẹ téèyàn ṣe ń lé oúnjẹ tó yẹ pé wọ́n ti sè wọ́n gbé sínú fíríjì ni wọ́n mọ̀ á lọ wọ́n mu rẹ̀ fún yàn. ok mo ti gbọ́ eré ìwà àpàgàn wọ́n jókòó. wàá fún mi lóúnjẹ. ó yà jókòó ọkọ mi ó mọ̀ pé mò ń fọ̀rọ̀ ẹ̀ ṣeré. ẹni tó bá ti mọ̀ pé kò fóúnjẹ sí ẹ. oúnjẹ ti wà ń bì náà ó yẹ kó mọ̀ pé mi ń fọ̀rọ̀ ẹ̀ ṣeré rárá. kọ́kọ́ bá ń bu omi sanwó náà. èrò ìwọ máa jẹun lọ́dún bá ti ń jẹun lọ́dún máa bomi fún ẹ. alẹ́ ìlú ṣe káàkiri látàárọ̀ kò easy rárá. tm a ní oúnjẹ tó lọ bá mi rà wá. oúnjẹ lélẹ́yìn náà ṣé wò ó rí ni jẹ́ ń já fún ẹ kó wò wọ́n náà tí mo ní mo mú ìwò sí ọ̀kan náà. sódì rí òyì ṣé ọ̀rẹ́ mi bá ọ sọ̀rọ̀ sá. ọjà wèrè tó ọ̀bá rẹ ní sọ fún ọ wèrè lára ta ó pé o ara lẹ́nìkan ni ọmọ lámòdì o tí o bá sí nǹkan mi bẹ̀ báwo ni màá ṣe máa sọ pé ebi ń pa mí tó o sì mo ṣe ń hálà tí mo ń lágùn tí mo ń ran san orí tó ń lọ gbó gogoro wa fún mi ṣé gogoro ni ẹ ń jẹ ń lé yín ni. ó mọ tó máa ṣẹlẹ̀ ń sìn máa bẹ̀ wọlé máa bẹ̀ mú kọ́ wàá fi step down tó bá di bí ọwọ́ alálẹ́ dé wàá kàn mú omi sí i so that ṣé wọn kò really good lórí bed èmi ò láì bóyá máa ṣe o strong rárá mo dẹ̀ fẹ́ kí ṣúwágà alẹ́ kó pọ̀ gan kó ṣí gbogbo tán bẹ́ẹ̀ kẹ́rù bá mi gan kí n ròyìn fáwọn ọ̀rẹ́ mi jọ kejì pé àyẹ̀mú o ti bà ayé mi jẹ́. èmi ò lè gúdù ọ̀bọ̀dá rẹ̀ ó lè gúdù. ìtumọ̀ àfihẹ́lẹ̀. ọ̀bọ̀dá rẹ̀ wọ́n lè gúdù. wá kí ni o fẹ́ máa lẹ̀ mọ́ mi ni. ṣé ìṣe kí mo wá lọ́kàn sí ẹ̀mí pé orí mi ti dà àbí mọ̀kàn tí mò ń ṣe mọ́ ni. láyé jí ẹ máa. sọ fẹ́ lù mí ni. gbàgbé ẹ̀ tí wọ́n fẹ́ nà mí ní tí o lè dá mi mú ni. mo máa ń nà oníṣẹ́rú ẹ̀ mọ́. ta ni wọ ìwọ gẹ́gẹ́ bí olú ọmọ Òṣòdì ni abọ́jẹ́ sáríà àwọn bàbá ni àwọn olówó tí wọ́n
ń fowó wọn ṣeré táàdì wọn ta ló mọ̀ wọn nígboro gbàgbé òṣìjọ. táwọn MC bá lówó lọ́wọ́ táwọn Koko Zaria bá lówó lọ́wọ́ èmi gan ní owó mo lówó lọ́wọ́ kò ṣe àwọn Koko àwọn ti àwọn MC yìí ṣé bí àwọn ìyàwó wọn ṣe ń ṣe fún ọ̀nà àmọ́ páwọn èèyàn gidi àwọn tí wọ́n fẹ́ sílé. MC Olúọmọ Òṣòdì ìwé ò mọ́ ni ṣé MC ògùgbọ́rọ̀ sí àwọn ẹlẹ́nu ni ṣé bí kò sẹ́yìn bá lòun nílẹ̀ MC máa gbà lọ́wọ́ ẹ̀. tí àwọn máa ń bá wọn sọ̀rọ̀ bó ṣe ń bá mi sọ̀rọ̀ bí wèrè wo tó bá gbé wèrè ló gbé sórí máa lu èrè orí ẹ̀ dànù máa sọ gbogbo wèrè orí ẹ̀ kalẹ̀ àbí kílò gbọ́ pé kíni sí ọjọ́ ọ̀sẹ̀ lórí máa bá sí ọ náà. Àyẹ̀mú. àṣẹ kíni ṣé ọbẹ̀ ó gbá etí mi gbogbo ọrùn dẹ̀ ń ro mi ìyẹn èmi mo jẹ́ kí mo wá lé ọkọ mo fẹ́ fọkàn mo ta àìsí mi dànù ìyẹn èmi òkè mo ti láìkẹ́ èmi ló ń ga ọ́ sí òkè ká lọ àbí ó yá kí ló bẹ́ẹ̀ ṣe ìwọ kí ló ìyá Kazeem ẹ̀dá bá jà ní òkú ẹnu mi. Ọlọ́run ọpẹ́lọpẹ́ swaga òwe èwo ni dúró èwo ni. Hello. Ó ṣe gan. Kẹ́mi. Ó ṣe gan díẹ̀. Ó ṣe gan. Ó ṣe nǹkan tèmi gan fi máa ń gbádùn ẹ nìyẹn. Ó ṣe gan. Kò sí problem. Jẹ́ ká filẹ̀ báyìí filẹ̀ ni. Ó ṣe díẹ̀. Ó ṣe. Díẹ̀ wo wà. Ló díẹ̀. Ó ṣe gan. Ok, jẹ́ kí. Kéèké. Jọ. Kéèké. Jẹ́ ń pè ẹ́ padà. Gbé ta ní. Ta ló ń bá wí tó ń pe díẹ̀ èlò díẹ̀ ta ní. Josi kí ló dé èwo ni gbogbo eléyìí náà ó ṣàrí pé mo ń kọ wá dẹ̀ ní sùúrù kí n ṣe tán ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń pariwo kí ló dé. irú kọ́ wo ló wà níta ló ń bá wí tó ń pe díẹ̀ mo wà lórí ìjókòó ń pe yẹn kan ní díẹ̀. dúró náà kí ló máa ń ṣe ẹ̀gàn náà Josi ṣé wò lọ sí skul ni ó mọ̀ pé ẹ̀gbọ́n èèyàn díẹ̀ ni àbúrò èèyàn díẹ̀ ni mọ́mí èèyàn dádì èèyàn gbogbo àwọn aráalé èèyàn díẹ̀ ni tíyàn bá ti ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù ṣé tíṣà ẹ̀ kọ́ ẹ bẹ́ẹ̀ ni kí ló máa ń ṣe ẹ̀gàn náà àìmí ò fẹ́ gbé eléyìí o. má mú mi ní gan-an má mú mi gan kí n lo díẹ̀ fún ya Josi ṣé mo lè lo díẹ̀ fún ya Josi. wọ́n yóò lè pe Josi ń díẹ̀ náà ṣebí Josi ni gbogbo fámílì èèyàn gbogbo àwọn ará àdúgbò èèyàn ẹni tó bá ti súnmọ́ yàn tó bá ti wà ń sàkání èèyàn tí èèyàn bá ti ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù díẹ̀ ni. màmá bínú mi ò mọ̀ pé bẹ́ẹ̀ ni. odò dẹ̀ ló ń kanra. wo ohun tó gbé mi wá bí burú mi ò lè sùn ó ń dùn mí lẹ́mìí ó ń dùn mí lọ́kàn. ó ń dùn ẹ́ bí egbò. bí egbò ọkàn bí ọgbẹ́ ọkàn bí egbò àdá àjiná bí irúwo egbò bó ṣe ń dùn mí. ó dé bí ibà tó yẹ kó kọ́kọ́ sọ̀rọ̀ ó ní kí n kọ́kọ́ bẹ́ẹ̀ wá swaga mo kó swaga 5 lẹ̀ ó mu 3 ó kù 2 ó ṣe wà lọ́rọ̀ kan ń dùn ẹ̀. kéèké ṣó fẹ́ gbọ́. mo fẹ́ gbọ́. kò sí nǹkan tó lè ṣe mí màá mú. kí ìyá Josi kú màá mú. kó o máa lọ kó jẹ́ márùwá ló ń gbé ẹ lọ lọ́wọ́ kí tírélà kọjá lẹ́gbẹ̀ẹ́ fì kí atẹ́gùn tírélà kó gbé márùwá yín ṣubú kó o ṣubú sínú ẹ̀. kọ́ ní pé bí àyà ló fi gbolẹ̀. tó bá pè mí màá mú swaga. Josi so swaga yẹn wá important jù mí lọ lọ́dọ̀. mi ò sọ bẹ́ẹ̀ mi ò sọ pé nǹkan tí mò ń mú wà important àmọ́ mò ń jẹ́ kó mọ̀ ẹ́ pé kò sí ìrònú tó lè bá mi tí mi ò ní mú. bọ́bọ̀ gbàgbé kí ló bá wá. ohun tí mò ń sọ ni pé àìmọye àwọn èèyàn tẹ́jọ́ ń gbélé níbi tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ méjì nínú wọn dẹ̀ ti ṣe wedding wọ́n ti lọ lé ọkọ mi ìwà ọmọ kókó tó fi wà ń bí tó dẹ̀ lọ́kọ síbì kan ni mo ṣe ní pé kò jọ tó Ọlọ́run gbogbo àlá tí mò ń lá pàápàá jùlọ èyí tí mo lá lálẹ́ yìí mọ́jú ó burú jù mo rí i pé nígbà tá a ṣe ìyàwó tán tá a fẹ́ lọ ṣe honeymoon àìmọye ibi tá a ti ṣe adé Togo adé Cameroon adé Indonesia adé India adé China gbogbo àwọn ibi tó jẹ́ bí ṣá bí àjẹ́ bí àwọn kankan ibẹ̀ la lọ gbogbo àwọn nǹkan tó wú mi lórí tó ń dùn mọ́ mi inú tí mo fi láà dọ́dọ́dọ́dọ́ mi nígbàjọ àfi ká yanjú ẹ̀ lé ní jọ́ ìgbà wo la lè ṣe introduction kò dé wà ń lé gẹ́gẹ́ bí ìyàwó. Josi ó ń bọ̀ náà. hello ẹ má bínú network ní díẹ̀ má bínú. tatu ni díẹ̀ kéèké máa fọ́ fóònù àbújá wèrè yẹn ọmọ mi ń bẹ̀ sọ̀rọ̀ jẹ́ máa fọ́ fóònù mọ́lẹ̀ ṣe máa mú fóònù ẹ̀ máa bá yẹ̀ jẹ́ ẹ̀ ló ta wọ́n ká ló sọ̀rọ̀ máa ṣépò fún lórí kúkú ìyàwó jáwé akílódé mi lè sọ̀rọ̀ mo sọ̀rọ̀ bí o pé díẹ̀ ó fẹ́ o máa bá yé mi jẹ́ ni
o fẹ́ pa mí sáyé ni. yóò náà ìwọ bàbá kí ló máa ń ṣe ẹ̀gbọ́n. jẹ́ kí mẹ́tọ́. ẹ̀gbọ́n ni wèrè gan-an kí ló dé. wọ́n mi ò kọlà sóhùn ọgbọ́n òdẹ̀rílà lójú mi. gbogbo ara ilé èèyàn díẹ̀ èmi ló ń gàn wèrè tó ń lọ títì kí pé díẹ̀ láńlọ́ọ̀dù ilé wa kí pé díẹ̀ ìyá sọ́fọ́ kí pé díẹ̀ àbó ya wèrè. ẹ̀gbọ́n dádì mi ló ń pè mí yẹn náà ẹ́. ẹ̀gbọ́n dádì ẹ ló ń pè ní díẹ̀. ṣé mo sọ fún ẹ lẹ́ẹ̀kan mo ní kò sẹ́ni tí yóò lè pè ń díà ẹ̀gbọ́n èèyàn díà ni àbúrò èèyàn díà ni mọ́mí èèyàn dádì èèyàn anybody àtàwọn ará àdúgbò díà ni gbogbo wọn ó dẹ̀ à ń já fóònù gbà lọ́wọ́ mi èmi ò fẹ́ gbogbo wèrè yẹn o èwo ni wèrè gan náà. bínú jọ ohun téèyàn bá fẹ́ èèyàn ń bá fẹ́ ni bóyá ká yọ díẹ̀ kò nínú gbogbo ohun tá a bá jọ ń ṣe yọ díẹ̀ má pẹ́ níbọ̀dì ní díẹ̀ kájọ máa pera wá díẹ̀. sórí tó bá ti jẹ́ wípé wọn máa lè ra mọ́ mi ni sórí tèmi náà wá dé bẹ̀rẹ̀ sí lè ra mọ́ ẹ inú ilé kan náà ò lè gbà wá o kò tètè ya rò ó ń sìn kó tó ṣe o rò ó dáadáa o èmi ò fẹ́ wèrè o èwo ni wèrè gan náà wọ́n máa ṣe bí wèrè wọ́n máa ṣe bí olóyè burúkú ó lè ń já fóònù gbà lọ́wọ́ mi ní ṣá. gbígbín bá fa ìkara ń tẹ̀lé ilé òní jókèyẹlé kúrò ikú tó bá pẹ́ ó ń pa mí pọ̀ tó o bá kú èmi náà á kú. ẹ̀bẹ̀ oṣù tó máa ra nǹkan tó fi ń mú mi náà nìyẹn ó máa sáré máa bẹ̀bẹ̀ mi ò fẹ́ yẹn jàre. má bínú jọ. ṣé wọn kan tó máa ṣe ń sìn wàá lọlé tó bá ti délé kó pe yájò sí o kíkẹ́ tí mo mú wá o mo fẹ́ gbé wálé o tó bá ti fọwọ́ sí kò sí problem kó padà rẹ̀. tó bá fara mọ́ tí yàjò sí bá fara mọ́ kí n fẹ́ àbí kí ló ń wí kò sí anybody tó lè ní pé kí n tún fi ẹ́lẹ̀ kí n fi ẹ́lẹ̀ tó bá ti yá ó ti yá kódà kó jẹ́ pé alẹ́ ìlú ní pé ká ṣe introduction tí n bá sọ fún yàjò sí a máa ṣe kódà kó lóò fẹ́ lẹ́yìn kó nílùú òyìnbó ló fẹ́ kí yàjò sí máa ní físà ìyàjò sí á gbàjẹ́ tó mọ̀ kí tí yàjò sí bá ti gbàjẹ́ ó máa lẹ́yẹ ẹyẹ ìyàjò sí ló máa fò ó máa fò wá UK tó bá dé UK á wá yíra padà á wá síbi introduction. omi pé ìyá jòsì ó máa dẹyẹ ó máa fò wá bá wa àyẹn náà nice ìyẹn náà nice ẹ kò sí problem ok ó ṣe. fóònù ẹ rèé mo ṣáà nífẹ̀ẹ́ jù. hello. má gbé mi lẹ́mìí gbóná ìfẹ́ tí mo ní sí ẹ ló ń ṣe mí. hello dear. ó ṣe. ó yẹ wo bí ó dà fún amada ogbó ẹ̀rú tátú lè jẹ tání jẹjọ sọ̀rọ̀. yes come ta ló wà ní o. Pẹ̀lẹ́ o. Tọ́pẹ́ right? Bẹ́ẹ̀ni. Pẹ̀lẹ́ wá ṣoríire. Wà á rí bá ti ṣe, wà á rọ́nà gbẹ̀gbà. Ó ní sórí burúkú o, sórí nílé abẹ, wà á finú ṣoyún, wà á fẹ̀yìn gbọ́ ọmọ pọ̀. Pẹ̀lẹ́ ọmọ tó ṣe yékéyéké. Pẹ̀lẹ́. Tọ́pẹ́ bó ṣe ń wò mí, ọwọ́ tí o bá gbé wá lèmi máa gbé fún un. Tí o bá gbọ́wọ́ ẹ̀rọ wa àṣelọ́wọ́ ẹlẹ́rọ àjọ máa bára wa gbé lálàáfíà ṣùgbọ́n tí o bá lọ́wọ́ èlé ló ń fẹ́ gbé wa àjọ pò ó ṣọ́ra àwọn kan ti wá àwọn ọmọ àbí ìpabẹ́ ọmọ àdánù ọmọ àbí ikọ́ àkọ́gbà wọ́n ti lọ tefetefe kọ́lọ́ má tún jẹ́ rí wọn padà nílé ọmọ mi mọ́ ṣùgbọ́n bí mo ṣe ń wò wọ̀ ìmúra mi àlùbáríkà lára ẹ̀ mo rí pọ̀ ọmọ tó yé kébù nìyẹn ṣé bí wọ́n lo wọṣọ tó dùn wò lọ́rùn yìí àwọn máa wọṣọ gbogbo ẹ̀ máa yẹ ni wọ́n wá gbé gẹ́ǹgẹ́ àyà sí kàrá ẹ̀ ìyàwó lé ṣùgbọ́n ìwọ ṣe yékéyéké pẹ̀lú ọkọ mi mo tó kù díẹ̀ o ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtì. nígbà tí ẹjọ́ fi máa bára yín gbénu lé ń bì báyìí ó ti ẹ̀ béèrè pé mú mi lọ sọ́dọ̀ ọmọ mi jẹ́ ká lọ kí wọn. àmọ́ sí ní kó mi wá sọ́dọ̀ yìí òun ló ń fi ní dé ló ń fi ládọ́là fún mi máa. ó ti sọ fún mi rà pé èèyàn lè ráyè mi gbọ́ máa jà máa wọ̀rí. fine ó wà pa in fact ó impress mi ọmọ ni ẹ mo ti pe fóònù abẹ kò gbé ṣé wà lé. ó jáde máa bọ̀ kò ní pẹ́ dé mà èmi náà sì pé ń bọ̀. all right ó máa dé ń sìn ẹ̀rí ẹ̀rọ ayé lóde báyìí ó gbé fóònù ìyàwó ẹ̀ kò gbé tiwa àwa ti darúgbó kọ́ nìyẹn ok all right Tọ́pẹ́ ibi ò pa mi o ìyà ò dẹ̀ jẹ mí ṣùgbọ́n mi ò fọmọ ṣeré ṣùgbọ́n kó wá lè mọ̀ pé bínú mi ṣe dùn sí ẹ sí kó lọ sínú kitchen yẹn tó bá jẹ́ iyán ló lè gbé bó jámàlà ló lè rò whatever tẹ́ bá ní kitchen yẹn ifá tẹ́ bá dà wá lóúnjẹ lé tó bá jẹ́ gààrí ni kó bá mi fomi tútù sí ifá tó ti lọ bẹ́ẹ̀ kó wá lọ ṣe wá fún mi kí wá ṣàdúrà fún ẹ my dear tọ́ra ó yá lọ gbé wá fún mi lọ gbé wá fún mi ọmọ ẹ ṣe yékéyéké figure 8 model species ẹ kò ṣe rọra rìn
tó ń lọ ó kàn ń dá mi lọ́rùn in fact tí n bá jọkùnrin máa gbé ó jẹ́ rántí ìgbà ìwé. ṣe yí ìwọ ni mo wá rí jọ ọmọ mi nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò kàn lè gbà ẹ́ kó dúró sílé níjọ́ yẹn. ó ní believe pé bí bàbá yìí ṣe wà ní South Africa kò ń sọ fún mi at times tó bá ń bọ̀ nílé wọ́n rán ọjọ́ yẹn bó ṣe lọ tán kò pé 2 hours tó pè mí pé òun ti wà ní airport ìwọ náà wò ó kó wá lọ dé kó bá ẹ níjọ́ yẹn ó máa believe pé mi náà ti ń ṣèrànù ni kò ní sí ọṣẹ tí máa fi wẹ̀ mọ́ lọ́wọ́ ẹ jọ torí Ọlọ́run mo wá bẹ́ẹ̀ ni ok jẹ́ ká tẹ̀ gbé yẹn ti sẹ́gbẹ́ kan náà ìròyìn tí mò ń gbọ́ nípa àwọn girls tó ń gbọ́dọ̀ wọn yìí ìròyìn yẹn ò dáa ẹnìkan tá a bí ire òun rìnrìn kùnrin ọmọ pé ó wà responsible jù wọ́n lọ nǹkan tí mo wá rí ẹ fún nísìn ni pé jẹ́ ká lọ bẹ ọkọ ẹ̀ ó ṣàmù pé mo wà nílé ọkọ mi orí mi bá torí ẹ̀ ló ṣe lè wá ń bá mi pé ká lọ bẹ̀bẹ̀ tí mi bá sí nílé ọkọ ò lè wá bá mi ká lọ bẹ̀bẹ̀ níbẹ̀ jọ torí Ọlọ́run jẹ́ ká lọ bẹ ọkọ ẹ̀ jọ torí Ọlọ́run jẹ́ ká lọ bẹ̀ ká lọ bẹ̀ jẹ́ ká lọ bẹ̀. ṣe yí èyí tó mú mọ yìí ò dáa mo dáràn ṣe yí wojú mi jọ torí Ọlọ́run má bá yí ara ẹ jẹ́ jọ ṣe yí wọ́n ní mo bá sọ̀rọ̀ ṣe yí. ojú rẹ̀ ń tì mí ojú ń tì mí ṣùgbọ́n o mo mọ̀ pé ojú tó ń tì mí kí n tún lè fi gba ìdọ̀bálẹ̀ padà ni kí n lè fi gba ìdọ̀bálẹ̀ padà ni bí ọdún. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọkùnrin ni ẹ́ ìwọ ni mo rò pé ó yẹ kó ṣọ̀nà bó ṣe máa parí ìjà pẹ̀lú ìyàwó ẹ̀ jẹ́ ká gbàgbé nípa ti màmá ti dàgbà kò nídìí kókó wọn mọ́ ọkùnrin ni ìwọ ló yẹ kó mọ bó ṣe máa ṣe tí ìjà tó wà láàrin ìwọ àti ìyàwó ẹ̀ máa parí jọ ẹ jẹ́ ká léṣù jìnnà èṣù oníjàre wa o ẹ jẹ́ ká dójú tì ká lè ráyé gbé ok ṣé ká tẹ̀ náà ò nífẹ̀ẹ́ ìyàwó ẹ tẹ́lẹ̀ ni látọjọ́ tó ti lọ o ò béèrè ẹ̀ o ò wẹ́yìn ẹ̀ wò ṣé tó bá jábùrú ẹ̀ ṣé látọjọ́ ṣó ní wa ni jọ bàbá mi mo kọ́ lọ́hùn bẹ́ẹ̀ ẹ jẹ́ ká parí ẹ̀ ẹ parí ẹ̀ láàrin ara yín ó yá bẹ ọkọ ẹ̀ bẹ́ẹ̀. má bínú àbí I'm sorry bó yẹ kí wọn náà mọ̀ pé obìnrin ni mí èèyàn má fi nǹkan yá obìnrin ni obìnrin ò lè ṣe kó má hùwà obìnrin ìwọ náà dẹ̀ wá gbójú o kàn fi mí lẹ̀ látijọ́ ẹ̀ o tiẹ̀ béèrè mi ò wá mi ó ga ọ and you know that I love you. I love you too but that was then nígbà yẹn ni ṣẹ́rí àǹtí ṣe nígbà míì tí nǹkan bá da àkókò dàrú tí nǹkan bá dàrú gbà míì kò kí ń látòtò àsìkò bá tí èmi àti àbúrò yín tó dàbí bóyá gbogbo ẹ̀rí bó ṣe rí mo ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ àwọn oríṣiríṣiríṣi ń pa ẹ̀ àwọn ìwà àgàbẹ́gẹ́bẹ́ tó ń wù káàkiri ṣó ti ń sìn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run ti tù mí ní ọkàn ẹni bí ọkàn mi Ọlọ́run ti jogún ẹ̀ fún mi mo dúpẹ́ lọ́wọ́ yìí gan fún àtúnṣe àti àtúntò Ọlọ́run àtúnyàtọ̀ náà tí ń náà ṣe. ẹjọ. Kí ni gbogbo nǹkan tó ń sọ tó dẹ̀ ń jábọ́ látẹ̀kàn kí ni ìtumọ̀ yẹn kí ni ìtumọ̀ pé ó lẹ́ni tó fẹ́ fẹ́ ọgbọ́n ẹran kò possible o tẹ́mi ṣì wà láàyè ó lè fóbìnrin mi ṣótán adẹ̀ ń pọ́n ẹ lé àníkà wá bẹ̀ àwa bẹ̀ ò dẹ̀ tún sọ. Hello, darling. I'm fine. How was it then? I could joke on ó yá dìde kó wá mú gìrì. àmì òdìdí bí ẹjẹ ṣe bí méjì kí ló ṣe. mo dúpẹ́ òun ni o orúkọ ló ti ń dá láti jẹta. ń bọ̀ kí ló ṣe
Ìyẹn mọ́ mi ẹ máa lọ ti ẹ máa lọ ẹgbẹ́ wà ẹgbẹ́ ẹ máa ṣe. Ó dẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, inú yẹn tó wá rí mi gan. Èlé kí ló tó wà fún wọn. Ẹ wò, ẹ má bínú mi ní ìjà rẹ̀. Ah, sísítà, mo ti mí sí nǹkan. Mọ́mí ẹ má wọrí ara ẹ máa yá ń sì ṣẹ́gbọ́n. Ṣé àfi bí wọn ló fa àìsàn yìí sí lára àbóyún tó ti wá ń jẹun báyìí sí kò ṣe mo dúpẹ́ o. Ẹ wò mọ́mí kò tọ́pẹ́ ẹ má wọrí ara ẹ má balẹ̀ dáadáa ń sàn bóyá mú kó balẹ̀. Sista Ṣèyí. Tọ́pẹ́. Sista Ṣèyí. Ṣọ́kọ ẹ̀. Ọkọ mi lélẹ́yìí ìgbà tí mo fẹ́ ṣe wẹ́ẹ̀dì mo wá yín títí mi ò rí yín ṣe rí bíbí ọdún ṣe wáyé alálùbáríkọ ọkùnrin ni ikú ò ní gbà lọ́wọ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó máa ń tọ́jú mi gan-an ó ń tọ́jú mi tó jẹ́. ẹ jẹ́ sísá ẹ jẹ́ àlọ́. Sista Ṣèyí. Sista Ṣèyí. Bí ọdún. Kí ló ṣẹlẹ̀? Ṣé tí mo sọ fún ẹ pa ẹ ìyàwó mi nígbà yẹn tí mo sọ fún ẹ pa ẹ ní. Yé! Ẹgbàmí. Ó yá wọlé kó jẹ́ ká mọ̀ lọ aṣá ní tẹ̀pà sí nígbà yìí. Ó yá wọlé. Ṣé ó tó kó dùn ẹ́ lóòótọ́ ọmọ tó tọ́ láti kékeré ló wá di pé wá fẹ́ ọkọ ẹ̀. Àmọ́ síbẹ̀síbẹ̀. má kàdé mi àǹtí mi àfọwọ́fà mi. Ọ̀rẹ́ kò ti bínú dáadáa. Bínú pé. Gbà. Àkílélè. Ta ló ní kó fún mi? Ṣebí máa tó pàdé ní ṣọ́ọ̀bù mi yẹn ni. Máà náà láṣejù yẹn tó béèrè orúkọ tá a sọ fún tó tún ní kí ni sọ́ọ̀nì aṣọ sọ́ọ̀nì mo tún ní kí ni nọ́mbà àfún nọ́mbà tún ní kí láàdírẹ́sì. Ogún pàbínú lọ náà ni. Máa tún lè ṣe náà wò ó. Chẹ́ẹ̀kì ló máa wà lẹ̀. Kí ló ní kí n fi ṣe? Èmi ò mọ̀ kò ṣáà ní kí n fún ẹ mo fún ẹ. 500,000 ló máa wà bẹ́ẹ̀. Ó ní kí n fún ẹ bó nǹkan tiẹ̀ rí ẹ lásán pé kí n fún ẹ. Tó bá débẹ̀ tó bá ṣe kókó gangan that means pé màmá wa wo bíi 10 million lọ́ọ̀kan ni. Ti sọ fún ẹ bọ́ sí gbòòrò ìtàláyé wà ilé ọkọ tó wà yẹn kò lè bí ẹ. Mo ṣàwò náà ọjà ṣọ́ọ̀pù ẹ̀ ò change bẹ́ẹ̀ ló ń pààrọ̀ mọ́tò ló ń wọ góòlù ló ń ṣe bó àṣebí ló ti ń yọ owó. Ọ̀rẹ́ mi ayé bí ọdún ti ta. Àmì Jésù. Bó ṣe wà yẹn ayé àbẹ̀ tí irun jẹ́gẹ́ mo máa frustrate débi pé ó máa lé mi jáde fún rẹ. Agbára Ọlọ́run á dẹ̀ lé èmi bí bá ṣe ń lọ ní ìfúbá ìmọ̀ máa lọ létí òun fúnra rẹ̀ ló máa ní kí n kó ẹrù mi kíkú. Àmì Jésù. Oyé wa ń ta wa. Àpàjẹ. Pé tọ́ba kan ṣe báyìí wọ́n lè fi mí wọn lọ. Wo kò sí kan tó lè fún ọ. Tọ́ba wa débẹ̀ kan. Sísá, mo ló dà bẹ̀rẹ̀ kẹ́rin bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ dáhùn.
Farida ó dùn mí gan pé wọ́n ni mo pàdé o. Ìwọ Bíntì níbi tí mo lajú délé rìn níbi tí mo wà exposed dé ibi tí mo rìn dé kó wá jẹ́wọ́ ìwọ ló convince mi tí mo fi kúrò nílé ọkọ mi. Farida ó dùn mí gan ní ìgbà tí èmi rìn títì tí èmi ti já kò yẹ wọn ì tí lára pọ́n máa lóyún ẹ̀ débi pé ó máa rìn títì kó wá jẹ́wọ́ àmọ́ ayé ń lọ à ń tọ̀ ni. ẹ bò sista ẹ gbàgbé yẹn ẹ ká bẹ̀rẹ̀ new life ṣe ti gbọ́ ẹ gbàgbé yẹn náà. ẹ̀gbọ́n ẹ má ṣe ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ yóò tẹ́ dúró ẹ̀gbọ́n ẹni sùn náà ẹ gbà pé gbogbo lẹ́yìn náà ẹ bá lọ sùn ẹ̀gbọ́n ẹni sùn náà ẹ gbàgbé ẹ ká kọ̀ǹtínú àwọn abẹ́rẹ́ àtúrẹ́ẹ̀tì ní ẹ̀gbọ́n náà. àti ẹni tó wá ìdílé Ẹ̀mí àbúkọ̀ ní alábọ̀lọ́jì, níbi ọwọ́ àjọ olúmọ̀ méjì lẹ́nu, òtí ti fi ṣé ọjọ́ sí mọ̀, àti àwọn àjọ olúmọ̀ àjọ rẹ̀, ẹ̀yà yọ̀, alẹ́lẹ́, ọmọ ọmọdé, sọ́rí rí. Farida tiẹ̀ kéèké ọmọ pin ní ṣe ọbẹ̀ wọ́n ṣe mí ìkẹrù mo kúrò lé ọkọ mi àwọn àlọ́lé ọkọ níbi tí èmi rìn dé tí mo jẹ gbóró dé ga ọ kò mà sálágbára tí ó lè ṣubú o ìyẹn mi
èmi Ṣèyí làwọn ọmọ tí mo train tí mo gbẹ́ lẹ́yìn lọ́wọ́ àfẹ́yìn yẹn wọ́n fi bú mi jẹ́ ní àwọn má ṣe o èmi wọ́n á mẹ́sẹ̀ mi wọ́n fi mi ṣẹlẹ́yà wọ́n jẹ́ ká mi jèrè ọ̀rọ̀ lára tèmi ó dùn mí ó dùn mí ó dé lẹ́dàá mi gan àwọn ọmọ yẹn dá mi wọ́n dá mi Ṣèyí kí ló dé mo ti ń wọ̀ ní ìsìn tí mo ti wà mẹ́ ń lọ bí ìṣẹ́jú mélòó kan kódà kọ́ ọmọ ṣe bó ti ń ṣe yìí gbogbo tó ń ṣe èmi ò fẹ́ kódà bó bẹ́ẹ̀ bá ń ṣe bó ti ń ṣe yìí kọ́lọ́jà mi rẹ̀ ogún ni ìyẹn lè bọ́ lọ fámíà bóyá lórí olólùfẹ́ rẹ̀ kan tí wọ́n ti jọ wà tí wọ́n jọ sí mọ́ ni àrùn burúkú ni kódà nǹkan méjì ni wọ́n jókòó bí o ṣe báyìí àkọ́kọ́ lówó ẹ̀ẹ́kejì ńlẹ̀ ìbò ń pè ní lónlì ní ti ọ yìí bẹ́ẹ̀ ni kó bí wọ́n fẹ́ rí ẹni tó yẹ kó rí lásìkò kọ́mọ̀ rí lónlì ni bó o ṣe fi orí tìrùn tó forí tì gànà hùn èmi mọ̀ pé lónlì ni ọwọ́ tó tún pa yìí etí ó sọ wáyìí lónlì ni ìsí o tún ti ń wọlé bó o tún ṣe tó rí kodo tó ń wọlé lónlì ni gbogbo nǹkan báwọn sì dáa kọ́ mọ́ ṣẹlẹ̀ èmi ti wò lájọ tó ti dénú ilé n ò rí ibi tó kù sí péré obìnrin tí ẹ máa kú wì kan pé ẹyin ẹ wò dáadáa sóbìnrin ni àbọ̀kùnrin wọn máa kóbìnrin mẹ́ta jọjọ máa dín odò ẹ mọ̀ ìkóbìnrin náà wọ́n èsì gbogbo wọ́n èso bí ẹ rí ẹ báyìí wọ́n kàtíkè wọ́n sọ gbogbo èso bẹ́ẹ̀ àdóbìnrin mọ̀ náà pé obìnrin lè yí ọkùnrin nẹ̀ àdó máa dá àfọmídìí àmà obìnrin díẹ̀ ọkùnrin díẹ̀ ọlọ́run wá sí ọba òun kí ló wá kù lọ́rọ̀ rẹ̀ kí ló kù wo mi ṣe yìí bọ́ bí mi ṣe wà nínú ilé yìí tí mò ń lọ tí mò ń bọ̀ tí mo rí ọ tọkàn rẹ̀ ń fà sí mi tí mi náà ń fà sí ọ yìí partnership ní à ń pè yún ó sì yájọ mọ́ partnership ara wa ni wo mi ọ̀dọ́ àlọ́mọ nítorí bá sì dá èsì tẹnìkan ọ̀yá yìí nínú kọ́ wà báyìí kò ṣèdùnnú tèmẹ̀ ọgbọ́ ọmọ wà báyìí kọ́ ọmọ dá sunkún kí wọ́n wá mọ́ wà ní gbogbo ọ̀nà ìmíràn sì ṣe tẹ́tí wọn náà lọ sọ́kún ṣèyí ṣé ẹ já wèrè bàbá ẹ ṣí ni ṣé ó sì ṣé ẹ já wèrè ṣá ẹ wo èmi ò náìsí o ṣé tó gbé mo kàn wà tèmi nulẹ̀ ìṣá tí mo kàn wò tèmi ẹ wá èmi já wèrè gan o ṣé bẹ́ẹ̀ kí fún yín èmi lẹ́yìn máa tẹ̀lé yín. mọ́tẹ̀lé mi o. kí n wọ́n. dẹ́dẹ́dẹ́ ojú nípa owó wálé o tí ò náà ò lè bàjẹ́ o dákò àkókò ń dà láwọn kò tí ń gbà yìí. máa yọ gbogbo eyín yẹn tẹ́ yọ. ibi ń dùn mí. máa yọ gbogbo máa yọ ní mọ̀mọ́. ogun mi kẹsẹ́ ibẹ̀ ń dùn ibẹ̀ ń dùn. Oya ọkọ ìyàwó ṣàmà wulẹ̀ máa rọra. Oní ṣàmà wulẹ̀ máa rọra. Ọkọ ìyàwó ṣàmà wulẹ̀ máa rọra. Ẹ wo sí mi lọ́rùn. Jábàlà, olóòtí yóò lè lè. Tí yóò lè lè o. Tí yóò lè lè o. Tí yóò lè lè o. Ẹ jókòó. Àwọn ayé mu ni kẹ́lẹ́. Gbogbo mi kò ní jẹ́ ọ̀pọ̀ nìyẹn. Kò yí ẹ̀ bá dáwọ́ wà. Bàbá Jòsí yẹn tẹ̀sí lóyàwó rẹ̀ níbi náà máa wà yẹn. Ó wá ní ká wá bù nǹkan ayé àkábì àbí. Mo tẹ̀ fẹ́ kíkẹ́. Mo fẹ́ kéèké. Bàbá bá mi yọ gbogbo wọn kọ́ máa bọ̀ kọ́ máa bá ṣe bàbá ẹ ló pè.
bàbá ẹ ló gbà bàbá ìyá ẹ wò. gbogbo ẹni tó bá ti mọ̀ láyé kọ́ máa bọ̀ máa ṣe fàájì. ojú jọ ọmọ oyin ẹ bàbá kò sí lèrè omi pàtó. yóò sí àbí kílódé bí ẹ sí àbí. kílódé mi ò mọ̀ yín rí gègé kílódé mi ò mọ̀ mi. ìwọ kí lẹ́ ń ṣe ẹ̀ ṣókú adé ń ṣe ìyàwó. mi ò ṣòkú ọ mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàwó mo fẹ́ kéke mo fẹ́ kíkẹ́. oníṣẹ́ ìpàdé kan tó sọ ẹ̀ wọ́n fẹ́ kíkẹ́ wọ́n fẹ́ kíkẹ́ àbí ok kíkẹ́ tó wọ́n sọ pé o fẹ́ yẹn tẹ́lẹ̀ tí ń lé kíkẹ́ ó ti lé 5 years ìwọ kan lásán lásán wàá dé wa ló ń fẹ́ kíkẹ́. ok yá ọ̀gá àbí. àti mọ̀ wáyà jáde ní sà lájú dáadáa kí lélẹ̀. ẹ̀dọ̀dọ̀ kí bingo. bingo. oníṣẹ́ bingo lélẹ̀ bingo kan mùsùn ni ọ̀dẹ̀ jájú ẹ̀ níjọ. mo ṣẹ̀ṣẹ̀ rí spẹ́ẹ̀lì gu jẹjú ẹ. àwọn ìmọ̀ àgbọ̀ ẹ lọ́gbọ́n bẹ́ẹ̀ wò ẹ́ yà ẹ̀ ń bẹ ṣá. báwo ẹ bá ṣe àti bá ṣe àti bá báwo ẹ bọ́ jọ. èmi máa bọ̀ ẹ̀ mo máa bọ̀. kí ló ṣe yá ẹ ó lájú ni ó wọ́ wẹrẹ ni. ṣọlá ìmúkú làwọn tó ní ẹ̀yìn mo fẹ́ máa jẹ ẹjọ́ èèyàn ṣojú mi abẹ́ àgbà mi kẹ̀jẹ́ ẹjọ́ ìwọ. àlọ́ sọ̀rọ̀ olóyìnbó ló sọ̀rọ̀ àdílé rẹ̀ ló sọ̀rọ̀. ó ní bí. ó yà lè gan. lẹ́yìn wọlé lẹ́yìn wọlé tí wọ́n lẹ́yìn sẹ́mi lẹ́sẹ̀ ní display ìyá ti yẹ wọlé jọ́pọ̀ sí ìkọlà àti kò oníkò máa ṣe pàṣẹ wọn oníkò máa ṣe. ṣé wọ́bí mi ìgbà ẹ̀wọ́ ẹ̀mọ́ kó wá pọ̀ jáde fẹ́. kó ṣe kí. gbogbo owó tí mo ti ní mo ti fi rántí fáwọn olórí burúkú ìwà. ó ṣẹlẹ̀ ọmọ mi ni kò gbójú mẹ́jọ. àwùjáwèrè ní òrojú mi nìkan ni mo rántí fún ẹ látàrọ sí máa jọ mọ wẹ́ẹ̀wò dájúdá kú pẹ̀lú ẹ̀hún sọmọ ẹ̀. gbójú kò mẹ́nu wó bí owó olólùfẹ́ ìwà nǹkan bá wà owó olólùfẹ́ sanwó ògbólò nímọ̀. wàbálẹ̀ wúdà wàhálà respect kò yẹ ṣe reciprocal náà àbúlé wà kù. jẹjú ẹ ẹwọ ẹyin àti ẹ gájú ayé lọ. òye ó tutù àná. oúnjẹ ìyá ẹ ẹ náà gájú òní. oúnjẹ ìyá ẹ náà sáìsì yìí ìyá ẹ náà ilẹ̀. tutù yóò tọ́ lọ́rùn nígbà tí lọ́mú wẹ́rẹ́ jáde wá gbé yẹrí. yóò yà. ẹ kò sábà bọ̀ tí yẹn ká máa gbowó lọ́wọ́ tiẹ̀ ká bá ti mílíọ̀nù ká máa gbowó tiẹ̀. jókòó ọmọ ajé jókòó bùkọ́yà ilẹ̀ yóò sì ọmọ má gbọ́pọ̀ wọ́n ní kó má gbọ́ ṣéjì ọmọ kò wọlé sí báyìí ó kéta àṣẹ bẹ̀rẹ̀ ní àti mú tuntun wá àti mú tànà dànù àwa ta lè pọn pé pọn ti yẹ kó kíbọ̀ kó yàpọ̀. ṣùgbọ́n bàtí wọn lọ ilé ẹ̀yún máa ń kẹ́ àìsàn ìgbà ẹsẹ̀ olókòkò àkàrà sí àgbáyé. Àìsàn tó jábọ̀ ọ̀sà ìyẹ́kẹ́kẹ́ o. Ó ti di màlík tó tagbọ́ ẹ́. Bàjẹ́ báyìí tó jẹ́ májẹ̀ lọ. Fàbílà! Fàbílà! wèrè olóògbà ìdí nìyẹn lọ. lẹ́nu ẹ̀ Fàrídà èmi wèrè èmi ìyá ọkọ ẹ ló ń pè ní wèrè. màmá torí pé ó jẹ́ ìní o torí pé ó jẹ́ ìní o nígboro gan lásán tó bá fẹ́ fọ́ọ̀kan dí mi lásán o máa san 1000 ni ṣé mo fẹ́ ní kẹ́ máa sanwó sí ni owó lẹ́yìn tẹ́fẹ́ san sí ọmọ yìí gan ò lè gbádìí mi bẹ́ẹ̀ ẹni àwọn ẹjọ́ ẹ lọ́lẹ̀ ẹjọ́. kí ni fẹ́ sanwó lé lórí ná ìdí tí fẹ́ sanwó lé lórí dà. ẹ màmá lẹ́nu tí ìdí tèmi ìdí tó kọ́ lè gbòòrò ẹ fi ilé ẹ wò ó tóbi jù kò kéré jù àwọn ọmọ yìí kọ́wọ́ lè ẹjọ́ ẹ lọ́lẹ̀ jàre. little butters ìdí kónkóló ló ń jẹ́ bẹ́ẹ̀ ìdí eléyìí kéré mo wà mi ò rí rárá àwọn òǹdí wà níbi tán wà ìwọ ló ń ṣakọ ìwọ ń ṣakọ tó tọ́ sí ẹ ṣá orí ìwọ ọmọ yìí má ti dàrú kẹ́ ẹ ọpọlọ ẹ ò mà pé kẹ́ ẹ so ṣe ló ń pretend níjọ́ tí mo kọ́kọ́ mọ̀ ẹ́ ò ń pretend fún mi olóńdís guy àbí. mama àwọn onígan ti rọ́pò ìpínlẹ̀ kó tó gbé ẹ̀pà sí o ẹ̀wọ̀ ẹ lọ lẹ̀ gbàgbé yẹn ẹ tiẹ̀ gbàgbé yẹn nílé tèmi ọmọ yìí tó fẹ́ mi nígbà bá kọ́ jí láàárọ̀
tó ti yé yín kí tó fọnù rárá kí tó wẹ̀ máa kọ́kọ́ jó ajó bí kí n kú ni mo máa jó di 11 a.m. láàárọ̀ tó ti yé yín bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe nǹkan tèmi ẹ má disturb life mi wá lọ pa fàájì mi ẹ ṣọ́ra yín o. Nice one, I like it. Inú mi dùn gan. So ó sọ fún mi sìn pé ọmọ àárọ̀ ní ẹ àbí? Aha, èmi tó ń wé ọmọ ọ̀sán lèmi. Lọ bèrè dáadáa lọ́wọ́ àwọn fọ́fadà ẹ̀ pé báwo ni ọmọ àárọ̀ ṣe máa ń rí sí ọmọ ọ̀sán. Ọmọ ọ̀sán burú ju ọmọ àárọ̀ lọ. Nígbà tí wọ́n ń pín tìjú, ọmọ ọ̀sán ò sí nílé. Ṣọwárí gbogbo òṣì tó ń ṣe yẹn, gbogbo ràkàtíà tó ń ṣe yẹn, èmi máa wá tìjẹ́ ní lẹ́sìn. Èmi máa kó ẹ lọ́gbọ́n ló ń jẹ bẹ́ẹ̀. ọgbọ́n ìṣòro ẹ̀jẹ̀ kọ́ mi sí. Èmi mi máa kú ẹ lọ́gbọ́n. Gbóhùn ẹ̀ sáìpọ̀ ni wọ́n gba méjì. Gbóhùn ẹ̀ ìyá alájà ẹ̀ ìyá ẹ̀ gbọ́dọ̀ fún wọn gba méjì. Náà bí ìyá alájà ẹ̀ kọ́ ni wọ́n gba méjì. ẹyọkan dúró. ìyá yìí. Má sá lọ fún mi. ìyá yìí ṣọ́ ẹ̀ o. wọ́n bá mi dúró. ṣọ́ ẹ̀ o. wò ó ní o bá gò. ìyá yìí ní o bá gò gbogbo tó ló ń ṣe inú tiẹ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ lọ. ọmọ èdèmí lọ́rọ̀ bá sọ. wo síbẹ̀ o dúró síbẹ̀ kó kú síbẹ̀. inú ráyè rẹ̀ síbẹ̀. mi ò ní nǹkan kan bá ẹ sọ ọmọ ẹ ni mo ní bá sọ̀rọ̀ etí mi ń gbọ́dọ̀ bù kò jẹ́ bẹ́ẹ̀ etí mi yà ń gbọ́dọ̀ bù ni Farida lẹ́nu Farida sí mi ikú pa ẹ́ Fari. Oh goodness God ọmọ yìí dẹ̀ wọlé lọ má wọ́rì màá dúró de ọmọ mi tó ń sọ gangan yẹn Kàsálí màá dúró de àwa bá mi bí agbọ́gbọ́ nǹkan tó ṣe fún mi bí lẹ́nìí màá kó ẹ lọ́gbọ́n bó ti dá àti bàbá ẹ̀ ò kó ẹ màá kó ẹ bí lẹ́nìí ìyá wọn máa kú de kú ni wọn hàn bí wọn lẹ́mìí ẹ̀. Tani? Oh, ìyá Jòsí! Ìyá Jòsí mi ò níyà ọ̀dẹ̀. Mi ò níyà òṣì. Kí ṣe àlàáfíà mọ̀ bẹ́ẹ̀? Àlàáfíà ẹ jókòó. Kí ló dé ẹ̀sùn ìlú bẹ́ẹ̀ ló kẹ́ ọmọ bá mi kọ́? Mo ṣẹ̀ṣẹ̀ máa kọ lẹ́tà kí n tó wá sílé ọmọ mi. Tí n bá ti jáde kó tó di pẹ́ ìdí ńkọ̀ mò ń jáde lọ lẹ́wọlé. Ibi o bá rí o lọ, èmi ti níyàwó alálùbáríkà, ìyàwó olóríire, ìyàwó tó dùn, ìyàwó tó ṣe é rí mọ́yàn. Jọjọjọjọjọ máa lọ síbi tó ń lọ o. Kíkẹ́ wà nílé, jíjẹ ni, mímu ni, mo wà nílé. Ilé ọmọ mi ni mo wà. Ìyá Jòsí, áńgẹ́lì mi ẹni ọkàn mi, ẹni tó mọ̀ ìyàwó rẹ̀, ìyàwó alálùbáríkà tó bá ní kalẹ̀. Ìyá Jòsí. Báwo ni? Ọlọ́run ló ní kẹ́ ní kí n fẹ́ kéèké. Èmi tí mo lójú. Èmi kọ́ mo bí wọ. Èmi náà wá gọ̀. Mo lọ mú ọmọ tó pọ́n lẹ̀lẹ̀lẹ̀lẹ̀lẹ̀lẹ̀. Kéèké dùn lójú, kéèké dùn ní gbogbo ara. Ṣé mo rí bó ṣe rí ọmọ nìyẹn? Ọmọ ni. Kó tó wá jáde, mo ní nǹkan tí mo fẹ́ bá wa àti Kíkẹ́ sọ. Ṣé kò sí? Mo ní mo fẹ́ bẹ́yìn méjèèjì sọ̀rọ̀. Ohun tẹ́ ẹ fẹ́ bá wa sọ ẹ lè bá mi sọ. Ẹ̀yin méjèèjì ni mo fẹ́ bá sọ̀rọ̀ kì í ṣe ìwọ nìkan. Tó bá já wa méjèèjì, Kíkẹ́ ń sùn. Lọ jí wá. Màá sọ fún tó bá jí. Lọ jí Kíkẹ́ sọ fún pé ìyá ọkọ ẹ o ìyá Jòsí o ó fẹ́ rí. Tani? Ìyá Jòsí. Ìyá Jòsí. Ẹ̀mí ò lè jí. A ti jọ ṣòfin pé tóun bá ti ń sùn ó ní kí n má máa jóun tí n bá jí orí àfọ̀. Ẹ̀dẹ̀mọ̀kárọ̀ ẹlẹ́sẹ̀ kan tó ń dárùn ọrùn ẹlẹ́sẹ̀ méjì ló máa dá sí ẹ fílẹ̀ jẹ́ kó jí. Jòsí ṣó mọ tó ń tẹ ẹnu ẹ jáde. Mo mọ ẹ wo tó a máa jí ó lè jí láago 4 Kíkẹ́ aago 3 aago 4 ìrọ̀lẹ́ òun ló ń jí tó bá dẹ̀ máa sùn bí aago 2 òru sí aago 3 ní 3 to 3 ní Kíkẹ́ jí kò ń jí kíá mi ì lè gbọ́dọ̀ jí òfin ni tá a ti jọ fílẹ̀ àgbà tí mo ti fẹ́ wọlé tí mo ti mú wọnú lébí ló ti jẹ́ kí n mọ̀ wo bí Jòsí tí n bá sùn èèyàn ń dárun mọ́ mi lójú ó lè forí fífọ́ ó ti sọ. ìgbà míì ó lè má jí lọ́jọ́ 3 kódà ó lè má jí lọ́dún kan tí ò bá jí mi ní fọwọ́ kan ọdún 10 kí Kíkẹ́ máa sùn kí ìyá ẹ̀ sick àbí kára yín máa yá kó jẹ́ pé oògùn tẹ́ máa fi jẹ́ kára yín yàwó Kíkẹ́ ló wà mí ní jí. Ó dáa o wá advice mi
ìjókòó mi yìí kí n jókòó títí di ìgbàkigbà tí Kíkẹ́ bá máa jí. tẹ́ ẹ bá kánjú ẹ jókòó tójú bá kan yín ẹ lọ kẹ́ padà wá tàbí tó bá jí kí n pè yín kó ti jí kẹ́ ẹ sáré wá kó tó di kó sùn. èmi mo ráyè tí mo bẹ̀rù ọjọ́. kí ni bó lẹ ń lọ ṣé kí n máa tì í àbí kí gbogbo ẹ̀ bó lẹ ń lọ. dúró ṣé ládùúrà ariwo tí mò ń pa nílé kò tí tó kí Kíkẹ́ jí. ẹ wo mi ò lè fi yín lẹ̀ nulẹ̀ ẹ jókòó báyìí kí n jókòó báyìí mi ìnífẹ́ kẹ́ ẹ lọ jí. kémi má wọnú ilé ọmọ mi. ẹ lè wọbẹ̀. kémi má wọnú ilé ọmọ mi. ẹ lè wọbẹ̀. jòsí. kí ni ọwọ́ pam lẹ́nu náà pam. orí mi. orí mi. orí ẹ̀rọ jókòó. gbé mi dáràn. mi dáràn mo dáràn ọmọ olóòlè tó yìí tó tún fọ́ sókè. Dára tí mo sọ àgà mi yá lórí máa gà. Mo lẹ́nu pa, ọmọdé wọ̀ pa. Dára tí mo sọ àgà mi yá lórí máa gà. Láre, ààrẹ mú, mú ni. Kí ló dé ó mọ̀ tó jọ́ mẹ́ta táàtì ẹ̀wà rójú rẹ̀ ńlẹ̀ ara. Ọlá pé mo ṣubú lẹ́nu jọ́ mẹ́ta yìí ni. Ìbí ló wá ti ń bọ̀ lọ́nà ọ̀dọ̀. Ibi ọsibítù kan tí wọ́n ti ń tọ́jú mi ni mo ti ń bọ̀. Ọsibítù tí wọ́n ti ń tọ́jú rẹ̀. Látijọ́ ìlú wa yọjú rárá sóríta. Ṣùgbọ́n mọ̀ bínú ṣùgbọ́n bí èmi ṣe ń wọ yìí eléyìí tí mò ń wò lójú rẹ̀ yìí ń ló dáràn jẹ́ yìí mi ò rò pé ọwọ́ ṣùṣubú ń bẹ ń bẹ eléyìí o. Tèmi ó yẹ kó sí ni ó yẹ káwọ́ ó sí ni. Ó sí tẹ́lẹ̀ wọ́n lẹ̀ ní ọsibítù ni wọ́n wá fi jẹ́ lu pa. Kéèyàn ju sìmẹ́ǹtì báyìí àbí kéèyàn mú kúkú kéèyàn ojú yàn. Wàhálà rẹ pọ̀ kí ló wà ń bẹ mo ní mo ṣubú ni èmi mo ní mo ti lọ. wá. mo ń bọ̀ nù ó dàbí pé ojú tèmi gan ní rí. Kí ni ojú rẹ ikú rì. wá sí àmàlù ni mi ò mọ̀ fi ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́ o èwo ń wèrè. èmi tí mo ṣubú sọ fún ọ pé mo ṣubú lórí ọ̀kadà ni ṣé o fẹ́ gbọ́ owó ń bẹ̀ ni àbí tí bá sọ fún ọ pé mo ṣubú sọ fún mi lówó ni àbí tí bá ní ìṣubú náà sọ olówó tó fẹ́ fún mi ni. eléyìí tí mò ń wo yìí. mọ́mọ́ sọ fẹ́ mọ́ fọwọ́ tẹ̀ mí lójú ni. o ṣubú jàre kí ló fẹ́ ṣe mọ́ ni mo sọ fún ọ pé mo ṣubú ni àbí kí ló dé. wá gbà sí rẹ. ó kókó sí lọ́jọ́. wá wèrè. Arẹ́mu sọ ti wá tó bínú ni ó dájọ́ o. dáúdà ìpò àkàrà ni mo sọ fún ọ pé ara mi ò yá ṣé ń tára rẹ̀ ò yá tó ṣubú tójú fojú lulẹ̀ ṣé o ní ọmọ àtàdébi tí ó rò ó tí ó fi dájọ́ nígbà báyà ni kó wá gbé mi dájọ́. ó dàbí pé ẹ̀ṣẹ̀ ti da orí ọmọkùnrin ìlú o. ṣé tí wọ́n bá tiẹ̀ fún yàn lẹ́sẹ̀ lọ́pọlọ ṣé yóò ní kó mọ̀ dúró kí n gbé ọ. lọ gbé yẹ. kọ́lọ́mọ mọ fìṣó ẹ̀ sọ wa ni ó ga o. tó o bá kú lẹ́ni tí mi ò bá wọlé tẹ̀lé ẹ láago mẹ́rin kò pè mí lọ́mọ àlè. lọ́sí ọlọ́run tí ẹ̀mí jẹ́ èmi ò ní kú. àmì àtẹ̀mí náà mi ì ní kú. ò ní kú tó bá ti ń ṣojúṣe déédéé. kí ló fẹ́ tí mi ò ti ṣe ìwọ nìkan ló mọ ibi tí mo kù sí alájọ ni gbogbo èèyàn pè mí ìwọ ló mọ̀ pé mò ń tẹ̀lé dẹ̀. ọmọ bá tí mo tiẹ̀ fi láìkí. kí ni. ṣé mo wípé ọ̀gẹ̀dẹ̀ oníṣan ẹni mò ń sọ o ṣé mo wípé bóyá rí lélẹ́yìí ó ti wá kọ́ ọ̀ báyìí tíyàn bá ti bò tán tíyàn fẹ́ jẹ tíyàn ti rẹ́dì láti jẹ ṣẹ̀pẹ̀ tíyàn bá fẹ́ tì wọ ẹnu ṣẹ̀pẹ̀ orí ẹ̀ tó kọ́ọ̀fù yẹn ìyá kan ra fọwọ́ tì wọlé ni ṣé pé wọlé yẹn ibẹ̀ gangan ládùn ibẹ̀. ó yẹ sí kí ó ti spoil. o ní sori burúkú. àmì àti ọ̀nà yóò sí. wo oyin mi ò wájọba ọ̀run mọ́.
Kíkẹ́ àlejò lè wọlé. Ajá wọlé. Kí? Jáwù. Ibo ni ká lò? Aremu. 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 Kí ló fẹ́ jẹ? Kí ló fẹ́ jẹ? Tómi. Nítorí pé kí ni mo fẹ́ jẹ ló ṣe la nǹkan mọ́lẹ̀ tí máa tójú orun lójú gúngọ́ àbí tó lù ẹ bá lọ dá gúngọ́. Ok, mo ti gbọ́. Kí ló fẹ́ jẹ? Jẹ kankan, mi fẹ́ jẹ kankan, yìí jẹ kankan. Ok, wo jẹ kankan, fẹ́ kó jẹ tèmi waste. Ìjẹ lónìí, ìjẹ lọ́la, ìjẹ títí láíláíláíláí, àmì ìjẹ. Èdè máa ṣe wàhálà nílé yìí, wọ́n máa sọ fún mi pé ò jẹun. Lẹ́gbàá tí mi bá ṣe ògbó náà tí mo dá lọ́tọ̀, àbí wàhálà ìwọ̀n òbí ìyá ẹ̀dá, wọ́n òbí ìyá ní ìdá. Láyé jọ, má bẹ̀rù lọ́dọ̀ yá níyì o, kò sí tí lè ya wèrè fún yàn tí ẹ bá fẹ́ máa ta sí yá níyì o. Ìjẹ náà ni síbù ìjẹ. Ok, wá láì tí ẹ o láì tí ẹ kò gbọ́ mi lára kan tí mo sọ fún ẹ ń sìn kí tó ka 1 lórí 5 nísìn kó sọ nǹkan tó máa jẹ or else Aremu nǹkan tó máa ṣe ẹnu lè máa bad gan o. Jẹ́mílà Lájí wà létí ṣe tíátà àti ó ṣe fíìmù jáde ní òní. Èmi ni Jẹ́mílà àbí ok bóyá Jẹ́mílà ni mí bóyá wọ́n ni Jẹ́mílà ìsìn ló máa mọ̀. Aremu 1 kí ló fẹ́ jẹ ok Aremu 2 kí ló fẹ́ jẹ. Quintus ni Quintus kò gbé kọ fọ́ọ̀sì ní kò á mọ̀ gbé mi jẹ. Aremu 3 kí ló fẹ́ jẹ o. ìjẹ kankan o bá gbẹ́njẹ́lẹ̀ báyìí kò fowó tì ìjẹ. ìwọ ò jẹ kankan àbí. ok. Fọ́ọ̀sì ló fẹ́ jẹ. Àbúrò ìjẹ ìkọ́jọ́ ni wọ́n ti jẹun ni ìkọ́jọ́ ni wọ́n ti jẹ jíjẹ ni. Ṣé tó bá kà lórí báyìí ṣé wọ́n ṣe tẹ̀lé ilé ẹni rẹ̀ ẹni ọjọ́ kiri. ok good èmi ò ní lé ẹ owó níbẹ̀ sáré o àmọ́ wọ́n máa gbọ́ kó la etí ẹ̀ sílẹ̀ o ìyálà já ẹ ló máa mú ẹ padà wá sínú ilé yìí o ó dé mi lójú bẹ́ẹ̀ o àmọ́ anytime tó bá dé oúnjẹ tó náà fẹ́ jẹ wàá jẹ tó máa sú ẹ tó bá lè ṣe ń jó oúnjẹ ẹ báyìí máa mú ilé dání fún ẹ wàá máa jẹ́ papọ̀ ni òun ò bí ìyá ẹ̀dá kó máa jẹ ok máa máa retí ẹ ṣùgbọ́n èrè ọkọ̀ òṣì. Àná mi jọ má bínú tó jọ lọ́dún jọ oṣù nílé àná mi gbàṣẹ́ ti bínú má bínú jọ ṣó ti má jọ torí ọ̀nà. Àná mi má bínú mo mọ̀ pé mo ti pẹ́ má bínú ṣó ti gbọ́ jọ má bínú torí ìtọ́lọ́. Ẹ wo àna ọ̀rọ̀ ṣe kọ́ yìí o tí ó bá yẹ pé bọ́yẹ dá sí mi o ó yẹ gbẹ́sẹ̀ wọlé òun ó yẹ kí n dà yín gbàdú ni kẹ́kẹ́ bọ́ sẹ́nu ọwọ́ sí mi kí n tún dà yín gbàdú kó kẹ́ forí làgìrì kẹ́ bá dáadáa nù. Kí mo ṣe ǹjẹ́ ti gbọ́ pé kékinni pé ọmọ òsì tí ọba lọ ọjà ń ta ẹ ti gbọ́ bí tí wọ́n ti ń wálé wá náà yẹ́ rí tí wọ́n á na bàbá ẹ̀ rí ẹ̀ gbọ́ rí ẹ wo sẹ́yìn fẹ́ sọ fún mi pé ẹ̀yin ọmọ kó lórí burúkú lọ ọmọ wèrè tẹ́ gbélé ńlọ pé mọ́ fẹ́ ẹ fẹ́ sọ pé ẹ̀mọ̀ pé street fighter ni ẹ fẹ́ sọ pé ẹ̀mọ̀ pé táìsì ni kọ́ọ̀rọ̀ amọ̀jì ṣe bí ọ̀rọ̀ láàrin èmi àti ẹ̀ kọ́mọ lórí ibú kọ́mọ yọ ìkúkù sí mi gbogbo gbà kó jẹ́ pé yóò mú orí mi báyìí yóò kórìí mi tàbí báyìí yóò mọ̀ fún mi kúkù kò sí ní jẹ́ káwọn ará ni ó wá là á yóò tilẹ̀kùn mọ́rí mọ̀ ọ̀nà mi ni bí kò mọ̀ ìgbìn ìgbàgbà ìgbò sọ́fẹ́ lù mí pa ni. ìyẹn tó mi lọ́la náà. bẹ́ẹ̀ sọ́fẹ́ lù mí pa ni sọ́fẹ́ lù mí pa ni. ọ̀dà Aremu ó ti tó ẹlẹ́dàá kò lè pa ẹni gbé ṣé ó ti gbọ́ ó ti tó. ṣé tómi lọ́la náà ló wá dì tó jẹ́ pé oúnjẹ sọ pé ó ń lù ẹ́ tómi ò kọjá ọmọ tí mo lè lù lọ wá ti mú wa bá mi màá ti gbáwí lójú ẹ. tómi tó ti yẹ hànà lẹ́ ń sọ bí káká ọdún fa ọ̀rẹ́ àwọn yín kákan ọ̀dì bó ṣe tóbi tó gàngànà o tí ọwọ́ ọmọ tómi yín bá mú ìmọ̀ ànàsáyéré ni ànàsáyéré gidi
ẹ gbàgbé pé bóyá tẹ bá mú o ilé ìkọjá ọ̀rọ̀ àwàdà o ẹ wò àbọ̀bọ̀ ẹ gbà ìṣẹ̀lẹ̀ orin ẹ kàn gbé ilẹ̀ lásán ni sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wo òun ọtí ìyá gbọ́ bàbá gbọ́ ni wípé mo ti lé ọmọ yín bọ́ta tí ẹ bá wọ́n bẹ́ẹ̀ mi kó ẹrù ọmọ òun ọlọ́mọdé wa padà gbókù rẹ̀ torí kò sí tí ó lè bẹ́yìn yọ o àmọ́ tí ọmọ tẹ bá wá pé tó bá wá torí ẹ̀ bá mi jà torí èmi ti mọ̀ pé tí mo wá ṣe yìí mo lè jẹ ìyà mọ́jú sẹ́ni tí bá ń nà mí ẹ sáà mọ̀ bá gbàdúrà kí n kú mọ́ lọ́wọ́ tí n bá ilé kú tí ẹ̀mí mi ọba bọ́ tọ́lọ́jọ́ ò bá dé tẹ́mi bá jí débi láàárọ̀ ọ̀la ẹ̀wọ̀n tí máa padà wá tí máa fún yín ní ọba kọ̀tù orí kí ló ṣe yìí àná àwà ewo ni àṣẹfẹ́ máa mo ti lọ jáde. Arẹ̀mú ire o. Arẹ̀mú ọmọ mi. Ọmọ mi ẹ kó sí àná wèrè wo. Ojú ayé rèé o èmi mọ̀ náà o n kò ní kúkú kọ bí kò ṣe yíyé o. O ti gbọ́ ọmọ sọ̀rọ̀ ń kó kó báyà rẹ̀ ó tẹ̀ dáa. Àbí alágàmọ́ kúkú ti bímọ tirẹ̀ nù. Àìmọ̀jọ́ kù sọ̀rọ̀ rẹ̀ wọn bá fìlà yín ṣe lọ́wọ́ o lè lé bó tẹ̀ ṣe wá wí mi ó tẹ̀ ti dá máa mọ gbára mi kílẹ̀ tó ń bọ̀. Ojú ti dáwọn ṣe o wọ́n yí wà padà wọ́n ti bú tó òró ọ̀nà ó sì máa bí ó ṣùgbọ́n náà ẹ̀rọ rẹ̀ lẹ́bi ò ti bọ́ àwọn ọmọ ẹ̀ náà dé dùn ní mọ́yá gẹ́jì ọwá ní òní ọwá mọ́ríà náà dé ṣọ̀gbọ́n náà yọ. àmọ́ wọ gbogbo ara báyìí ló ń yọ ní tiẹ̀ bó ṣe yọ ni ọmọ yọ ọlọ́mọ wà pẹ̀lú rẹ̀ mọ́ ti jẹ́jẹ́ o. ṣe dáàdi ó ní ọmọbìnrin kan ti máa ń rí ó láì pẹ́ kunlé ọ̀dọ̀ yín yẹn ló ń gbé ṣe mọ̀ tí bá ti ń wá ẹ̀rọ rí sí à but mo láìkọ́ ọmọ yẹn. ṣé lè kejì lọ́hùn. inú anẹ́kùnlé ọ̀dọ̀ yín gangan ibẹ̀ yẹn ló ń gbé ṣe mọ̀ ó sì gbọ́nlẹ̀ báyìí ó look calm ó dẹ̀ fine. kì í sọ ọmọ kankan ó do olówó òun ó do ayé lóhun òun ọlọ́mọdé ò gbé ọ lọ tọ́ ọlọ́pàá tó ló bẹ́lẹ̀ kí n lè wà á dákun. kí ló ṣe fún yín sà. ó do ní ẹ bá nífẹ̀ẹ́ rí ló lè wá bó o ṣe wo òun ajé ayé àtọ̀run ni mò ń wá bí wọ́n ṣe lè lọ kò ṣe é lé ni. èyí á máa gba tẹ́nàtì mi tí mo di wàhálà sí yẹn lọ́rùn mo ká ọ̀rọ̀ báyìí ni mò ń wò sí ọlọ́run. agbára mi ọ̀ka. dadi ẹ dẹ̀ ṣú nǹkan tẹ̀ ń sọ yìí. lójú oorun mo ti rí ń jò ní tó mú ẹgbẹ́ bàbá rẹ̀ ti ń nà bó ṣe jókòó lè tí ń kàn lẹ́sẹ̀ lẹ́nu tí ń pé wọ́n tẹ̀lé ọ ni bàbá náà pé ń ọlọ́bì kankan mọ́ tẹ̀lé mi ń tẹ̀lé ọ kì í ṣe èèyàn dákun torí ọlọ́mọ fọlọ́wọ́ bàbí ọ ni wá mi iwájú gbókè rajà. àbí ọ̀nà ń sọ̀rọ̀ ẹ̀ fún yín tẹ̀ ń conclude ẹ má conclude bẹ́ẹ̀ o. àní ọmọ mọ́. My name is Yemi Owokoniro. Ọmọ dáàdì mi jẹ́ mo ń ṣiṣẹ́ ní. Yeah, mo mọ̀ ẹ́ ṣiṣẹ́ ń bá tó wà ní junction. ṣe mo ti máa rí ti bá kí àwọn dáàdì but mo ti ń wá chance tí máa lè fi bá yín sọ̀rọ̀ because mo fẹ́ mọ̀ yín jù báyìí lọ. Tell by mind ni o. Unfortunately mi ní time báyìí okay but mo lè fún yín nọ́mbà mi kẹ́pẹ́. Okay, thank you. 30. Yes. 333. Yes. 000. Yes. 91. Yes. Okay. Call me. Pay. Yeah. Yẹmi kó lè yẹmi báyìí ni mo fi sọ yẹmi ṣùgbọ́n mo ṣe ń wo ọ̀fẹ́ kọ́ yẹmi mọ́ rárá. ẹ jẹ́ ẹ mọ́. ẹ tí mo jẹ kókó abẹ́rẹ́ ilẹ̀ Yorùbá ni ṣé tí mo jẹ kókó abẹ́rẹ́ ni. ṣé mo tó rọra jẹ́ntù tó rọra rìn lọ lẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ báyìí dájú ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run. ṣé bílẹ̀ tèmi ní ń gbé ebí ẹ̀jẹ̀ tèmi ní ń sùn ẹ dákun torí ọlọ́ yẹmi jẹ́ ọyẹmi mọ́ jẹ fojú. ló máa ti sọ owó ìlú abami níjẹ́ kó máa dá dúró sí bẹ́ẹ̀. ibi báyìí lọ jókòó sí i mo dẹ̀ sọ fún wọn pé kó jẹ́ ká wọlé wọn níbi báyìí làwọn fẹ́ jókòó sí i. yóò ní ọsọfọ ó ní ọjọ́ kò sí bẹ́ẹ̀ ojókòó sí òun rárá àdé bẹ́ẹ̀. bí báyìí lọ jókòó sí i. wo jẹ́ sọ ọkọ̀ rẹ ká fàyà jẹ́ kí n sọ ọkọ̀ rẹ tí wọ́n sọ jẹ́ mi jókòó sí ilé kó wà mí disturb mi sọfọ ọ̀nà kan béèrè mi òun ní èmi béèrè mi òun ra ṣé òun jẹ́ àyàn àbí ibi bó ṣàṣìra. bí báyìí lọ jókòó sí ṣé màmá parọ́ ni. ṣó fẹ́ bá mi máa gùn dán ìjọsìn agumẹ́tì ìjọsìn ìyẹn bẹ̀ sọ ọ̀rọ̀ ayé rẹ̀ náà débẹ̀ àrò ní ọ̀rá àdì omisọ́mi sọ́fọ́ ìbéèrè náà jókòó sí ibi náà jókòó sí. jẹ́jẹ́ fún ẹjẹ́ máa ṣe eré yẹn kó máa rú kíní sáyà ẹ jẹ́ nulẹ̀ tọ́jú lọ nulẹ̀ náà. Àgbájé ọ̀rẹ́ mi ti kúrọ́. lẹ́nu sọ. Àgbájé àwa la wà ń bí. Kẹ́mi ṣe lókè ya you calm down you just wait there àdán ni ìjókòó sókè àbí ẹyẹ. ilé ayé ò ṣe é gbé alùkí àwọn ò ṣe é lọ o
ọ̀nà òpè mẹ́ta èèwọ̀ la ó ṣe o. mo gbọ́ ó yá ibà bọ̀ jọ torí ọlọ́run ìsọ̀kalẹ̀ solution wà. wò ó mọ̀jẹ̀ sọ̀kalẹ̀ jẹ́ dúró báyìí jẹ́ wọn kọrin mi. a solution wà o èmi ò sọ ẹsẹ̀ ó yẹ máa bọ̀. mo ti jú ẹ ni o mo ti jú ẹ ni o. solution wà. mo ti jú ẹ ni o. bàjẹ́ wọ̀ ní bọ́lẹ̀ o. wọ́n fi ràn ẹ́ wọ́n máa ṣe. kí ìṣẹ̀lẹ̀ gan kí ìṣẹ̀lẹ̀ kó la jókòó sórí igi just wait di àdán adọ́lẹ̀ mi jókòó sórí igi abẹ́yẹ. àwọn ọmọ wèrè tí mo fẹ́ gbà tó sì ń lé ọmọ wèrè kan báyìí tí mo ní mo fẹ́ tí mo ń pè níyàwó kó sì mọ̀ wo kọ́ mọ̀ wo gbogbo èrò ọkàn mi ni pé tí ìwà wèrè tí ń wù ń gbòòrò tí máa mú délé tán pé mo lè rí change o nígbà tí sì ti rí change o tó ti tún yẹ ẹ̀ràn mọ́ mi lọ́wọ́ kó mọ̀ wo tí nǹkan máa dọ́kọ̀ àti àwòpọ̀ nulẹ̀ tọmọ ìbá sàn mí ní ìfọ̀tí báyìí ọmọ gbọ́ kó bá kí tó bójú rí ọmọ gbọ́ holy máa ma wo pé ṣé olórí nǹkan kékeré tí ò tó ra wọn báyìí ìyá kékeré tọmọ ìmọ̀ fi jẹ mí ipe kò tiẹ̀ kú kọ́ náà mi jọ kan ní bẹ́líìtì onírin. bẹ́líìtì àwọn sójà ń lò. tó bá ń gbọ́ kó gan lórí ọ̀dọ̀ mi kó gan lórí ọ̀dọ̀ mi ọ̀nà mi nírin lórí náà mi nírin lórí orí pátá ń bẹ̀ o ṣé ti yọ kó sì máa wo èmi ní tètè fura níjọ́ tí mo ti mọ́ ọmọ ìwọlé tí mo ti nígbà níjọ́ òní ká ṣe introduction pé kí n mọ lọ sọ́dọ̀ mọ́ mi o ó lóun ọ̀lọ́dọ̀ ya níyì ọlọ́run mo ní kí ló dé lèmi nìkan ló ń fẹ́fẹ́ mi wá wò pé bóyá for better for best for better for best tí ọmọ ṣe ni ó fẹ́ ṣe pẹ̀lú mi ni àfijọ́ tíjáde tí gbogbo ẹ̀ ń gbóná lalalalala ó dá kí n fi lélẹ̀ fún ọ èmi ń kó lọ ọ̀yọ́ ní kíni nílé ọ̀dẹ́jìn. lágbólénu ẹ. ọwọ́ mi bọ olúwẹ̀kọ́ nílé wa lọ́dẹ́jìn. sọ yẹn jà agbólénu ẹ náà ní ọ̀dẹ́jìn. ó ní kódà akẹ́kọ̀ọ́ tó ṣe yún nìkan pé ilé mọ́ mi nísàlẹ̀ àgbàlá ní sanga ó lóun mọ̀ bẹ̀. ibẹ̀ ni mo ti wá wò pé ọmọ yóò ṣe bájà ìwọ tí mo tún wá fara tí mo tún fojú jọ pé tí wàhálà bá tiẹ̀ tó dé bá òun ò bá ṣe jà ń jà lélẹ̀ báyìí o mo rò pé kí mo bọ̀ wá dọ̀ ẹ̀ mú pa ó pé ó ti mọ̀ pé ó dé o ó mọ̀ pé ó dé o kọ́mọ̀ wá tó ká mi mọ́ bí kó má tó di àágùn àńlú rẹ ni mo fi wò pé bóyá kí n kàn jẹ́ kí n fi ara hàn ọmọ rẹ pé mo ti dé bí o tó bá yà wọ́n jáde wá bá mi ni mo ṣe jókòó sórí igi tọ́wọ́ mi ò wá jókòó sórí igi. wò má yẹ kí n purọ́ tán ṣé orí orí igi ese kiri ese of problem nílẹ̀ o solution gangan ìyẹn ti wà nílẹ̀ rẹ̀ di àmọ́ tó gbèrè mílẹ̀ travel lọ ní ìpẹ́jù ẹni rẹ̀ ló 3 months wo àkọ́kọ́ question mark àkọ́kọ́ bèrè náà rẹ̀ ṣé wọ́n ṣe introduction. àṣe ó kàn jẹ́ pé mi àti ẹnìkan la wà ń bẹ̀ ni. mo máa gbà wo jẹ́ ọkọ̀ rẹ̀ mo wà discipline gan torí kó bá wò mí ta àwọn aṣọ fọ wẹ́rẹ́ ọmọ kankan náà mi àbí ògbọ́n sọ fọ mi fẹ́ yàwó dán ní ilé fẹ́ yàwó nítorí sọ fọ mi mọ́ mi ṣe èmi jẹ́ máa fọ́ ọmọ kan sọ máa fọ́ ọmọ lálẹ́ mi ní máa nà gidi gan máa ná ọmọ rẹ̀ mi ní máa dàbí sọ kí mi náà kúkú obìnrin mi náà ìwọ bó ṣe tó yìí. ọmọ tá à ń sọ yìí kì í ṣe pé ọ̀rọ̀ pé ọkùnrin kan lélẹ́yìí o bẹ́lẹ̀ ò fẹ́ káká ọdún fa yóò nà bolẹ̀ ni o. lọ́nà yín kakọ́dì. yóò sí káká náà gidi níbi tẹ́lẹ̀ ìyàwó rẹ̀ yóò sí agbára níní. wò jẹ́ kí n sọ ọkàn rẹ solution ti wà fún fún kọrin balẹ̀ ṣáì nígbà má ṣe ọmọ ìjọ sọfọ bá a bá ṣe pé nígbà má ṣe tán òun ìmọ̀ máa jí náà rọ akúnlẹ̀ tó ọmọ 24 kílẹ̀ aṣù mo máa yín máa bẹ̀rẹ̀ náà tún wọ́n fọkọrẹ́ balẹ̀. tó bá mọ̀ pé ó fẹ́ bá mi rí solution sí inú mi ó dùn o àmọ́ agbájé mo fọlọ́run ọba bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àwọn àgbàlagbà àjẹbù tìlú yín lọ́ba mi kó wa tó bá mi fi dẹ́rù bọ́ mọ́ yín tí ó mọ̀ pé mo ní àwọn ọrùn mọ̀lẹ̀ lẹ́yìn tẹ́rù tí ìjà ó fi dópin láàrin mi àti ẹ̀ tí ó sì máa ṣe bó ṣe yẹ kó ṣe àmọ́ tó bá ti mọ̀ pé kò ní ṣe ṣe jẹ́ tètè tẹ̀síwájú débi tó wàá tàn mí wọlé tàbí tó bá ti gbóúnjẹ wèrè kan lé mi lọ́wọ́ tí ó bá ká mi mọ́ bí wo ìjẹ̀bú ọ̀rẹ́ mi àti ẹ̀ dópin. èsì problem jíjẹ́ nǹkan. ẹ máa wá nǹkan fi sẹ́nu. ó ṣí ọ̀rẹ́ mi ó ṣe gan mo dúpẹ́ jò sí wá ó yẹ kó mọ̀ ó náà fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun àmọ́ o èmi ti sọ fún o gbogbo owó tó ti tùjọ tó ti fi 20 ọdún tùjọ èmi kéèké ọlọ́run ọdún kan ni màá fi ná tán ọlọ́run ọba ń gbọ́ hello ọ̀rẹ́ ẹ̀jọ̀ hold on yes come in. hello èèyàn kan ló wọlé kò sí problem ọ̀rẹ́ mi ó ṣe jẹ́ kí n pè ẹ́ padà ó ṣe díẹ̀ later. mama
Kíkẹ́ èmi ni èèyàn kan tó wọlé ta ni ẹni tó ń bá sọ̀rọ̀ lórí fóònù tó ń sọ fún pé èèyàn kan ló wọlé èmi ìyá Jòsí èmi lèèyàn kan tó wọlé. màmá ẹ gbójú Kíkẹ́ kí ni mo wò yìí tata tútù yẹn ni pé ìwọ náà bá wọn yàjàkuyà sápá ọmọ àwọn ọmọ tó ń ya kínní yìí ni àwọn ọmọ òṣì àwọn ọmọ ọ̀ranù àwọn ọmọ àbí ìpàbẹ àwọn olórí burúkú ọmọ àwọn ọmọ tó ti ṣépè fún àwọn ọmọ àbí ìkọ àkọ́ ọgbà àwọn ló máa ń ya kínní yìí. kàmẹ́ gbójú ẹ bá wọ màmá ìṣá àbúrò ìbúrúkú lọmọ yìí ni àbájọ ọmọ yín fẹ́ bàjẹ́ ni. ó ń ṣépè fún ọmọ mi. ọmọ yín fẹ́ jà wèrè ni gbàtẹ́yìn náà ń gbé mi ṣépè nǹkan níṣẹ́ ní ṣépè fọmọ yín. ìbúrò pọ̀ mọ́ gidi ní ẹni ń jọ́ tí Jòsí mú ẹ wá àṣé nǹkan tó wọ̀ ni ò jẹ́ kí n rí gbogbo pálapàla yìí kó yá lọ wá bó ṣe máa parẹ́ àìjẹ́bẹ̀ máa ní kọ́ lóun yọ fẹ́ kó lọ́kàn mi. ẹ máa gbọ́rọ̀ tí màmá yìí sọ ṣẹ́yìn ti kúrò ń ta ni abẹ́lẹ̀ gbàdúrà wípé kọ́ lóun yọ ọ̀rọ̀ kìíní ìkú òun ọ̀rọ̀ yìí. kọ́ lóun yọ kìíní má ṣe èèyàn Kíkẹ́ ṣú ara ẹ Kíkẹ́ ṣú ara ẹ gan ni. ẹ wo màmá so ẹ̀yin mọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ ń ṣe bí Innocenti ẹnikẹ́ni lọ́ọ́ máa pa tàtú rẹ̀ ṣé irú eléyìí sì tẹ́ bá ra mú tẹ́ wá gbé sí bíbá ẹ̀ tẹ́ tún fi kún èròjà ìpolówó ọjà yín ṣáájú òtún ní búgbàjẹ́ ju bó ṣe ń bù lọ ẹ wo màmá ẹ wá lé o kí ló ń ṣe yín náà ẹ yà máa pọ̀ kúrò sí ẹ ṣọ́ra yín o ẹ lọ wá san pépà kí wọ́n fi parẹ́ ń gbà yẹn àmàdá sẹ́jọ́ tí ó kọ̀ wọ́n ọmọ yín ti má yẹn fílẹ̀ irọ́ ni ẹ máa wá ní mọ̀ọ́kọ́ tẹ̀ ń wá ó tọ́ ń sìn Jòsí òsì lé máa mọ̀ nǹkan tẹ́ máa ṣe ẹ jẹ́ gbàpò tí kẹ́ ẹ jókòó. ẹ wo màmá ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín gidi gan orí dàbà ṣọ́ra yín máa discipline yín máa gún gbogbo òdì yín tó máa bẹ́ẹ̀ ni kẹ́ jẹ́ kó yín pé kẹ́ wá lé àwọn ojú orí burúkú mi mọ̀ọ́kọ́ tẹ̀ wá lé ọmọ yín ẹ kó sì lọ dàbí. ọjọ́ kan délé dání mọ́ mo ṣèyàwó fẹ́ gbó. kó yá kìlọ̀ fún màmá ẹ̀ torí ọjọ́ tí n bá tún rí ẹsẹ̀ ìyá Jòsí bíbá Jòsí máa lu màmá ẹ̀ pàpẹ́sì lọ́jọ́ ẹ̀ ọjọ́ tí n bá rí ẹsẹ̀ wọn bíbá ẹ̀ máa jọ ìwọ fún ara ẹ̀ lójú wàá máa wọ pé ṣé Kíkẹ́ tí mo fẹ́ lélẹ̀. Àkìkẹ́. bẹ́ẹ̀ ni sọ́n jẹ́ kí n sọ̀rọ̀ orí bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ nìyẹn ẹ̀yìn yẹ́ ló máa gbèsè kò ní jẹ́ àsọ̀rọ̀ ṣé wọ́n ti rí pé ìgbà tó máa fẹ́ mi ó sọ fún mi pé máa fẹ́ ìyá ẹ̀ mọ́ o àti wípé fẹ̀kọ̀ tẹ́lẹ̀ èmi ti bẹ Ọlọ́run pé ọkọ tí n bá máa fẹ́ báyìí mi ò fẹ́ kó níyà torí gbogbo àwọn ilé ọkọ báyìí wàhálà wọn ti máa ń pọ̀ jù èmi dẹ̀ ti bẹ Ọlọ́run tì èmi ò gbàdúrà kan ní mi ò gbàdúrà kan ní ìyá ojú sí tí òun fi Ọlọ́run bá bẹ̀ jù sí kìlọ̀ fún màmá ẹ̀ torí ọjọ́ tó bá máa dé tí n bá máa ti nà wọ́n dákú ọ̀kan lọ bá wọn lọ hospital. òbí má nà perplex má nà ya Jòsí perplex kí ló dé èmi àti ẹ la ríra la fẹ́ra wa àwa ara wa la ríra wa ó dẹ̀ má nà ya Jòsí lójú mi lójú ayé mi má nà ya Jòsí ọmọdé ò débi ẹ̀rù lẹ̀rù bá. fún kí ni. àjẹ́ nìyá Jòsí. àjẹ́ nìyá Jòsí. gbogbo tí ìyá Jòsí bá ti ṣe kó fílẹ̀. Jòsí ṣọfẹ́ gbọ́ sórí kí ìyá Jòsí ní ẹyẹ kí ẹyẹ wọn kó ju méje lọ kó máa fò lójú òfurufú ṣọwálẹ̀mí tó ń wò yìí Jòsí èmi Kíkẹ́ tó ń wò yìí èmèrè ni mí èmèrè rẹ̀kẹ̀rẹ̀ ó lọ́kọ̀ àjẹ́ nǹkan tí máa ṣe fún ìyá ẹ̀ mi ò ní tu sọmọ tí bá rí ẹsẹ̀ wọn bíbà tó ń wá bí tó wá ṣe ní ṣàkàṣàkà sí mi Jòsí ìwọ gan wà gbélé gbọ́. mo dáhùn èmèrè ni Kíkẹ́ tí mo fi dọ́gbọ́n dẹ́rù bá ìbàjẹ́ nìyá Jòsí kó má bàa lùyà lọ pa sílé. mo họ́ bó ìyá Jòsí mo họ́ bó. ìjọlẹ́yìn ọdún adódo ìyàwó òsì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ mo wí tó kí ẹ gbọ́rọ̀ sọ́kọ yìí lẹ́nu àwí ìjọ níbẹ̀ ń pọ̀ jù ìrọ̀rùn bàbá yìí láyà nílé. Àwọn aláàjì gbọ́ná bá ṣeré nínú bèbí. Ọmọ olórí burúkú kìí gbẹ̀kọ́ ní rárá. Olórí burúkú olòṣì lábúlábíyá kìlómíìnì ní òkúgbẹ́ná. kí ló ṣe yẹn
mo pa ni. Orí pé mò ń jó lọ́wọ́ òde lọ pa music yẹn. Ṣé ẹ̀yin ò gbọ́ ni? Ẹ̀yin ò gbọ́ àbí? Mọ̀ pariwo yẹn disturb èmi nílé. Ariwo wo ló ń disturb ẹ̀? Ariwo wo? Play hip hop, play wá sí play ẹ wá lọ ń play àwọn orin wèrè báyìí. Wà bá mi try ẹ̀ mọ́. Dúró ná, ṣé gbogbo nǹkan tí olórin yẹn ń sọ ń bá ẹ wí ni? Ṣẹ́yìn náà gbọ́ ni ẹ lọ ń play orin pé ẹ̀yin ìyàwó òṣì ìyàwó òṣì ẹ̀yin kìíní kan gbọ́rọ̀ sọkọ yín lẹ́nu. Ẹ máa bá mi try ẹ̀ o, ṣẹ́yìn mọ̀ pé indirectly èmi ló bá wù yẹn. Gbogbo nǹkan tó ń kọ lórin yẹn ń wù ẹ́ ní akínyẹmí ara ní kọ́kọ́kọ́kọ́tọ̀ ara. Gbọ́dọ̀ àṣewọ̀ tí ọ̀rọ̀ pé wà tó wù nú léyìí ò dáa. Ẹ sunkún ẹlẹ́rìn. Ìyá náà yẹ ẹ sunkún wa. Mi ti mọ ibi tó bá sínsìn kíní yẹn ni màmá play olórí burúkú olóòṣì kẹ́ni mọ̀ ní olóòṣì ìyàwó ọ̀dẹ̀ olóòṣì. Ṣebí torí pé ìṣírí sí di yẹn ni ṣebí torí pé ìṣírí tí bá mú sí mo náà kọ́ dání. Wọ́n sì bí ẹ. Ok ṣebí torí pé ìṣírí ni. Ṣé o máa jà fún nonsense o bá ṣòṣì àti ẹ. Ẹ má wọ̀ wọ́n mi ọ̀rẹ́ lọ ìyá mi mú kí ni wọ́n. Máa gbá mi ò kí ni mi ẹ̀ máa gbọ́ ọ̀rẹ́ lọ pa mi ẹ̀ máa gbá mi ò pa mi wọ́n gbá mi ò yẹn gbá mi ò ọ̀rẹ́ mi náà wọ́n máa gbá mi ò ọ̀rẹ́ mi náà gbá mi ò ọjọ́ máa gbá mi ò. Ṣé kò ṣàdúró gbogbo nǹkan báyìí fún yín? Ó pọ̀ jù ìnira yìí pọ̀ jù ìyà yìí pọ̀ tí kékeré bá wà léwọ̀n tó bẹ̀ kó wọlé ó ní mi lára débi pé ó ń ṣe bíbí pé kí n kúrò nínú ilé Ọlọ́run kí n finú ilé lẹ̀ fún kí n sá lọ rárá kò dẹ̀ lẹ́bi ìyá jòsí ló fà á mo mú kíní wá wọ́n ní kò dáa ipò rí ẹ wọ́ mo mú kejì wá wọ́n ní kò dáa wọ́n ní díẹ̀ tóbi ju ẹsẹ̀ ẹ̀dẹ̀ lọ́lù jọ kí ló fẹ́ bá mi dọ́dọ̀ kéèké èmi fúnra mi mọ̀ pé kéèké ò kì í ṣọmọ tó lálàáfíà àmọ́ tó ló kópa yò nítorí pé mo òkè tí n bá fẹ́ ó ṣe ṣe kí ìyá jòsí nífẹ̀ẹ́ sí bí ìdẹ́fẹ́ kò sí ìyá mi lẹ́nu ó tọ́ kí ló fẹ́ mú mi kí ló fẹ́ mú fẹ́ kéèké fà sí mi lọ́kàn wàhálà tí mo wọnú ẹ̀ rí wo bí mo mọ̀ pé bí inú ṣe ń bí mi tó sí kéèké Ọlọ́run níbi tó wà á máa bá mi bínú sí nítorí Bíbélì ní ègún ni fún obìnrin tó bá fi oorun dun ọkọ ẹ̀ lórí ìbáṣepọ̀ ó pọ̀ jù ìṣẹ́jú méjì ní kéèké fún mi tí n bá ti gorí kéèké ìṣẹ́jú àkọ́kọ́ ò ṣe é ní gbogbo tó fẹ́ wá ò ní wá láàárín ìṣẹ́jú méjì tí má tún wá gbìyànjú gìrìgìrìgìrìgìrì pé kí gbogbo tó wà lára mi kí lè dálẹ̀ wọ̀ tó bá tún ti pòṣé o tó ń bọ̀ á tún sá padà ó tán. wáyé mi ìṣẹ́jú méjì lórí ẹ̀. Ẹ ti ẹ̀ fi wò yẹn sílẹ̀ má mi sọ fún tẹ́lẹ̀ pé ọmọ yẹn bàjẹ́ mi ò believe fóònù tó wá ṣe yìí o mi tá a bá dé o gbọ́dọ̀ kẹ̀rú ẹ̀ kúrò nílé yìí ni. kò ní lọ ó ti sọ fún mi pé píìnì nínú ẹrù tó ń kó wọbí tó wà ní kọ̀rọ̀ tó ń bá dé tó ń bá ní gbangba wàá lù mí òun á ráwọn tóògì tí wọ́n bá mi jà mo dẹ̀ ti gba kámú èmi fúnra mi mọ̀ kó lórí burúkú ní kéèké kó tó di pé mo fẹ́ kò dẹ̀ séèyàn méjì tó fa ìyá mi ní victimization complain eléyìí ò da eléyìí ò da ó tán. kò ní lọ àbí mo léèyàn máa kúrò sẹ. kò ní lọ. àtẹ́wà fẹ́ kó kúrò ló kù tí mi ò bá tí ì pè mí Bọ́láńlé o ó gbọ́dọ̀ kúrò nílé nísẹ̀. Bọ́láńlé kò ní lọ kí ló fẹ́ gbàgbé ẹ̀ kí ló fẹ́. ó gbọ́dọ̀ lọ ni. àbí kí ló fẹ́. mo wà òkè àló máa lọ sẹ́ẹ̀. Ó dà pé
àsìkò àti tuntun tó báyìí. I'm gonna rest. Ọlọ́run ṣeun orí ìyá mi ṣeun yóò jẹ́ nítorí oorun lójú kù kọlọmọmọ jẹ́ yóò sí ìyàwó fẹ́ láyé yẹn o kí ọmọbìnrin tó jẹ́ ìyàwó lé kọ́mọ lálẹ́ tílẹ̀ gbogbo èèyàn ti sùn báyìí kó sì máa gbá òfurufú báyìí kọ́mọ gbá kíní gbìgbìgbìgbì ọwọ́ rẹ̀ fẹ́ lè já wọnú kọ́ńbọ́ọ̀dù wa. ṣé tí ọba wa títọ̀ ọba gbọ̀n kọ́ fẹ́ lọ tọ̀ ní ìsìn ṣé tóbi rẹ̀ báyìí kò lè pọ̀dà gba olúwẹ̀ lẹ́sẹ̀ mọ́lẹ̀ báyìí kó gbá ìwé nkùkù mọ́lẹ̀ báyìí. kójú ọmọ mọ̀ rí ibi ẹsẹ̀ mọ̀ lógún ẹ̀ ẹsẹ̀ mọ̀ lógún ẹ̀ kọ́ mo sì kọ́ mọ̀ fi kúkú báyé mi jẹ́ mọ́lẹ̀. ẹsẹ̀ mi kọ́ ọmọkùnrin gbígbẹ́ báyìí. Mọ́mí. Ya Kàsálí, kí ni gbogbo ilé tẹ̀sẹ̀? Ẹ wá múra yín, ẹ wá kára yín bí 5 àrùn sórí sí àní àyìn láì ṣe pé bóyá kó sí àyè inú ilé tẹ̀ lè sùn sí. Sórí ibi tí mi wà yìí, mi ń enjoy ara mi ni. Torí pé ibi báyìí, fresh air ló wà ń bí. Bọ̀ inú ilé yẹn kò sí fresh air ń bẹ̀. Reason nìyẹn tí mo fi wá sùn sí bíbá. Ṣé tí àlejò bá wá ń bọ̀ náà nísìn kí wọ́n ka yín mọ́ àyìn kí wọ́n rí pé ẹ̀sùn kí wọ́n máa rò pé bóyá mò ń ṣe tí ò dáa fún yín ni. Àlejò tó bá jẹ́ illiterate kò ní láìkẹ́ ṣùgbọ́n àlejò tó bá já sí ó máa láìkẹ́ nǹkan tí mo ṣe á mọ̀ pé mo dá mọ̀ ni mo ṣe sùn sí orí chair. Yes. Ẹ dákun ṣé dandan ní kẹ́ ẹ̀ ṣèkó ni àbíjọ́ mo sì gbé yín wá ṣèkó náà. tó bá ń gbọ́ Pentagon èmi ni mi ń jẹ́ bẹ́ẹ̀ mi ti ń gbé kó ti pẹ́ kí n tó bí ẹ rárá ni mi ti ń gbé kó bí mi dẹ̀ ṣe máa ń sọ èkó mi nìyẹn o kì í listing ni tó ẹ pé o máa ń listing tó máa ń fi ara balẹ̀ wàá mọ̀ pé bí n ṣe máa ń sọ èkó mi nìyẹn. Mami ewu lè dé èdè tẹ́ ẹ̀ sọ ṣé ẹ fẹ́ sọ fún mi pé ẹ mọ rí pé ni. Kàsálí mo ò lè pé rí. èdè dùn lẹ́nu yín kú ẹ sì mọ rí pé ẹ gẹmídẹmídẹ lọ́tẹ̀ ń sọ jàre. bí n ti máa ń sọ̀rọ̀ nìyẹn láti lè wọ́n ò listing ò farabalẹ̀ kó mọ̀ mo ò lè pé rí ṣé ìṣẹ̀ máa wá kọ́ àti pé rí ń sìn kò lè possible. Ya Kàsálí ẹ mọ̀ jẹ́ láì fi yín o sẹ́ni mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ dìde nísìnyí kẹ́ wọnú yàrá lọ. wàá máa kọ̀ǹtìgò mi. o fẹ́ kọ̀ǹtìgò mi. no o lè kọ̀ǹtìgò mi èmi ni mo lè kọ̀ǹtìgò ẹ èmi ni mi bí ẹ. yes èmi ni mo gbọ́dọ̀ kọ̀ǹtìgò ẹ. kọ̀ǹtìgò àbí control. kọ̀ǹtìgò go. mọ́mí ẹ má jẹ́ láì fi yín o sẹ́mi ẹgbẹ́ mo sọ fún yín ní ìsìn déédé ẹ fẹ́ gbọ́ tèmi. dúró ná ṣé kìí ṣe wípé Fàrídà ọmọ òsì rádaràda yẹn ti lọ kó ọ̀rọ̀ sí ẹ ní ọkàn láti lè sọ jáde sí mi sá. Go straight to the point jẹ́ kí n mọ nǹkan tó wà lọ́kàn ẹ. èyí tí mo fẹ́ sọ gangan òun lẹ ti sọ jáde fúnra yín mọ́mí kí ló da ẹ̀yin àti Fàrídà pọ̀ débi pé ẹ wá sọ̀rọ̀ ayín di orogún nínú ilé ṣé ẹ mọ̀ ẹgbẹ́ yìí lẹ bí mi tí ẹ bá sì bí mi sílé ayé yìí lè fẹ́ Fàrídà o ẹ má jẹ́ kí nǹkan tí ò ṣe nǹkan ẹ má yẹ kó dá wàhálà lẹ́nu lẹ́yìn mo nífẹ̀ẹ́ yín gan o mo ṣe nífẹ̀ẹ́ yín mo nífẹ̀ẹ́ òun náà o. èmi pẹ̀lú Fàrídà ṣé Fàrídà sọ fún ẹ pé òun lẹ́mìí mi dúró Fàrídà kéré sí gbogbo nǹkan tó fẹ́ máa fà yẹn. ẹ wo sẹ́yìn ọmọ tẹ́ ń wo òwèrè ni o kò sì gbádùn rárá kò gbádùn pa ó ti sálárò rí ó sì ti forí lulẹ̀ rí pẹ̀lú. dúró ṣé Fàrídà ya wèrè tó mi. onífàrídà ò gbàgbó. kò gbàgbó rárá. èmi náà bá bẹ̀rẹ̀. yes mi sọ fún ẹ̀mí èmi ò bá bẹ̀rẹ̀ ó mọ mi tí mo ti wá ni lábọ́ ni mi ti wá tó bá dé lábọ́ tiẹ̀ ti bọ́ tó bá dé lẹ́ta tiẹ̀ ti ta àwọn ọmọ alábọ̀ àwọn òkè ń gba bẹ̀rẹ̀ ẹ̀ yes mi sáláwó mi dẹ̀ sán lórí o. ẹ bá gbọ́ máa ọ lè máa mú nǹkan ẹ bá tọwọ́ èdè. ẹ get out èmi gan mu India hemp yes pasu ni mi máa mu mi mu India hemp yes mi sọ fún ẹ o gbọ́ nìyẹn tóun bá lóun mu gbé èmi mu India hemp. ìmọ̀ mi ewu ni sọ́kùsọ tẹ́ ń sọ lẹ́nu yìí ọmọ yìí tún sọ débi pé ẹ̀ ń gbìyànjú àti fẹ́ máa gbọ́wọ́ ẹsẹ̀ ẹ̀ tó bá gba yín nìkan tẹ́ bá mú di lọlẹ̀ tí mò ń sọ o. tí n bá jọ owó ẹ̀sẹ̀ sí Fàrídà ò ní délé sọ fún ẹ bí Fàrídà dẹ̀ ṣe wà yín ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ èmi náà ṣẹ̀ wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ bí Fàrídà bá dúró màá bá dúró sáìpọ̀ mi nìyí yes bí Fàrídà bá tún wá ṣe kíni tó bá tún bẹ̀rẹ̀ màá bá ṣe kíni màá tún bá bẹ̀rẹ̀ tó bá ń bọ̀ báyìí màá wí ìfẹ́ yes tí n bá wá dìde pẹ̀lú ẹ̀
tí n bá nàró pẹ̀lú Farida Saipon mi nìyí kò lè gba méjì. Farida ò tó bẹ́ẹ̀ wọ́n bí ìyá ẹ̀ rẹ láti gba méjì tí n bá yes that is straight point yes ogbó ohun ẹ̀ nìyẹn jẹ́ kó dà mọ̀. ṣùgbọ́n nǹkan tí mò ń sọ fún yín tí ò yé yín ṣé ẹni tẹ́ bá gbọ́ tèmi èmi ti gbọ́ ti yín o ṣùgbọ́n tó bá di gòbe èmi ò ní dá sí o bí màá túwó bí mi ò ní túwó ojú wa báyìí lájọ fi rí o mi ní sọ fún yín jù bẹ́ẹ̀ lọ. tẹ́ bá gbọ́ tèmi mo ti gbọ́ ti yín torí òlẹ́lẹ́ wa ńlá bọ́ bóyá lábọ́sìndé lẹ́sílẹ̀ tiwa mo ti gbọ́ ti yín. lábọ́sìndé kọ́ lábọ́ èmi ò rán yàn rárá bó ṣe sáláwò tó bá ń gbọ́ sáláwò tó bá gbọ́ Bàsíátù sáláwò èmi ní ìyá wọ́n dáràn wọn bí ìyá wọn ré máa fún tó bá tún bọ̀ máa tún fún yàrá ìyá ẹ̀ point nìyẹn wọ́n á máa ka ní oníkant yàrá ìyá Farida ò ní kúre. bá bí yàrá yẹ anybody dá kó wá bá mi bí. Mo fọwọ́ ara mi ṣe ra mi. Kíkẹ́. Màmá ẹ wọ́n ní gbogbo eléyìí kí ni mo mọ wèrè tẹ́ ṣe yìí ṣé mo sọ fún yín pé mi ò rí ibẹ̀ ìwọlé ni ẹ lè wá pa fàájì mọ́ mi lára màmá ìwé ṣọ́ra yín o kí ló dé gan-an ó dàbẹ̀ pé títẹ yín tẹ́lẹ̀ ẹ tí wàá fẹ́ mọ́ ọkùn báyìí ẹ wò máa lù yín o máa nà yín tẹ́ bá sáré kábàkábà kẹjẹ kọ fi yín pé kí ló dé gan-an èwo ni wèrè. Èmi mà ní. ṣé fẹ́lẹ́ yóò ṣe gbogbo fàájì yìí ni. tí n bá wá ṣe fàájì kékeré ṣé irú fàájì orí burúkú yìí ni. já sí nìyẹn mọ bóyá ń lọ ni. mo ní jòsí wà jòsí dà. good. ṣé àwọn kọ́mọ ti máa ń sọ fún yín pé tẹ bá fẹ́ rí ọmọ yín tẹ bá fẹ́ rí jòsí ẹ pè sórí aago ṣé bó rago fún yín kí ló rago fún yín fún. ṣe ti rí tí ẹ bá ti wá síbí báyìí láì pé ọmọ yín ìrúkú ìtọ́jú yín rí òun lójú yín màmá rí ẹ̀ẹ́dẹ̀ tí ìwà rí nǹkan kan ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rí ni títí tójú yín máa fi fọ́. ojú tèmi ò ní pẹ́ fọ́. bẹ́ẹ̀ ni ojú yín máa fọ́. àwọn àṣẹ ṣóṣòṣòṣì kiri ẹ ṣáà jókòó kí bá yín gbé nǹkan tẹ máa mú wá àmọ́ èmi máa advice yín kẹ́ máa mú o torí kéèkì ni máa bá yín fi gbó díẹ̀ sí. igbó. sọ́run ń bá yín ni. máàmá ó yá ìyá jòsí tí ò kánà ẹ̀yin mo ti gẹ́ẹ̀tì yín èmi ń gbé wá ẹ̀yìn gbà ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ ẹ mọ̀ pé wẹ́rẹ̀ pọ́nbélé lẹ gbà ẹ wò ṣẹ́ yí lẹ́yìn a ṣe ṣége mẹ́tàlá fún yín ẹ̀yẹn jẹ́ kí n gbé gbòyìnde kẹ máa mú ẹ̀rí nǹkan tí máa fojú yín orí yọ ọkọ̀ bọ́ǹbìtà a máa ṣe ẹsẹ̀ ṣoṣooṣù wọn máa wá bí ẹ ṣáà jókòó mò ń bọ̀ ẹ̀rí nǹkan tí máa ṣe fún yín. Akókò ọmọ ẹ̀ balẹ̀ dídé wọ̀dẹ̀ bí ẹ̀ àtàwọn agbèrà. Ààrẹ kọ́kọ́ balẹ̀. Òun rèé o. Wúrà dé ìlú. Àmọ́ mú fa òní ò mú fa níṣi. Ngolẹ̀ wí di odó. Agbájébò ló ṣe máa ń ṣe bí wèrè báyìí. Ṣé ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yìí ò ti kọjá gbogbo à ń ṣe kíní tíátà ni? Sọ ya wèrè ni, ó ń mú mi bọ̀ nísìn, ó wá mú mi wá síbi kíní mọ̀rìwò ọ̀gẹ̀dẹ̀. Ó gbé odó ti wo fíìmù bí wèrè, ó wá gbé odó tí àwọn tíátà máa fi ṣe kíní babaláwo gbé sí ìdí kíní. Bọ̀tà ààrẹ ò fẹ́ wèrè o. Ààrẹ mò ń ṣẹ́ mi. Òmùṣẹ́ mi kú ẹ̀ṣẹ̀ mi èmi rẹ̀ sọ fún kó máa bọ̀, onídìí mi sọ fún kó máa bọ̀. Níbi dá ọjọ́ méje wá pé náà ò bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Ọmọdé mògbó ń pè náà fọ̀ mọ́ ń bọ̀ ìdá sùúrù. Ọmọdé mògbó ń pè náà fọ̀ mọ́ ń bọ̀. Ọ̀tẹ̀rí lọ́wọ́ mi o, ọ̀tẹ̀ gidi ni o, ọ̀tẹ̀ tó fà tẹ́tẹ́ di, máa ń wúlẹ̀ rọ. Òun rèé o. Ọmọdé mògù ò ń pè náà fọ̀. Ó mògù ò ń pè náà fọ̀ òun rèé o. Bébà. Yẹ pépà mò ń bọ̀.
kò gbọ́dọ̀ bá arékété ní ìṣàwọ̀ ṣẹ́kẹ́tẹ́ ọ̀ṣẹ̀kẹ̀tẹ̀ máa gbòdì ó yá òde o ẹ ṣílẹ̀kùn ayọ̀ mi o òṣèré yẹn o. òun rèé òkà rò mú ònà mi máa kú ọ̀rẹ́ o ó ní ròǹpẹ́ ọjọ́ keje ní ti kiri ní ti rí mọ́lẹ̀ o òkà rò mú ònà mi kó fi ṣọwọ́ kó fi gbá erin náà ṣubú o kó fi gbá màlúù aṣubú o kó fi gbá àgbò aṣubú kó fi gbá ọmọnìyàn aṣubú o. ìdúná tí nǹkan mi ń sí ọ ní Àgbàjì nígbà tá à ń sọ tó jẹ́ pé à ń sọ̀rọ̀ pé ìyàwó mi rẹ̀ mi jẹ́ olóòmọ lọ́mọ òkàjáde kí ló ká ní í ṣe pẹ̀lú ti ń bẹ́ ńlẹ̀ yìí. ààrẹ mo dẹ̀ ń ṣẹ́ mi òun ṣẹ́ mi máa kú ọ̀rẹ́ òun ṣẹ́ mi jẹ́ kí n sọ yóò bá rògbò jẹ́ kí n sọ rẹ́ òun ṣẹ́ mi o kò dá gan yẹni yé lè sọ ara mi yẹni yé sọ bọ Ìjẹ̀bú wọn mọ̀ sọ wọn dédé wọn bọ́ ṣé mi ṣe Ìjẹ̀bú á nẹ̀rùn méjì náwọ́ káṣíògùn káṣídé náírà mu kó gbọ́ sọ́fọ́ Ìjẹ̀bú népè náwọ́ òun rè wo ó wàá wò sọ́fọ́ ó kọ̀wé ẹ kó darí díẹ̀ ni àbí kó wò sọ́fọ́ kí máa ṣe o ò ní ẹ̀rọ o ẹ̀rọ kan ṣoṣo ò ní ẹ̀rọ oníṣọ́fọ́ bó wàá fi gba ntọ́hún bá ṣubú tọ́ kútọ́ nìkan rè léṣe o bó wàá tọ́lé ara yìí ntọ́hún má jí àdídé ṣáání ọwọ́ yẹra ọgbẹ́ gbọ́wọ́ ni wọ́n sì rú jọ. ní òkà ẹ̀. èsùn ohun tóun kó fi gba aṣubú kó sì máa lu aṣubú kó sì àgbò aṣubú. èrì mú ẹ ọjọ́ keje òun lé nílẹ̀ béèrè. ní òkà tí òkà lásán yìí. òkà eléyìí náà ló ń sọ Ìjẹ̀bú. ìwọ́jà rẹ̀ ló máa ń gbà mí lọ ń sọ èmi ò rí irun mọ́lẹ̀ ń láìkì rẹ̀ o ń láìkì rẹ̀. èmi kí n fi gbá ọ kí tó bá tẹ̀ jẹ́ pé ó ṣèṣì bá ọ tó bá dàlú lẹ̀ síbi yẹ káyìn tàn sí ọ lẹ́nu kí ó kú bẹ́ẹ̀ ó ti sọ ọ́. yẹ mi jẹun àárọ̀ kó ní ọ ìjẹun. Ìjẹ̀bú wa ìwọ́jà òbí ni ó possible kò tí ì rí mi rí ó dẹ̀ possible kò má tí ì rí mi rí mo mọ̀ I'm very sure pé o tẹ̀ lè rí mi rí but wàá máa gbọ́ orúkọ mi in case tí o bá mind máa ṣe short introduction èmi náà ń pè ní Crack aka American Lollipop ṣé mo tó fẹ́ ṣe fún mi nǹkan tó fẹ́ ṣe fún mi ò pọ̀ rárá ẹ̀mí ẹ̀ nìkan ni mo kàn fẹ́ gbà sí. kí ló ṣe àwa ṣeré bíbá yìí mẹ́rin àwọn wá ṣiṣẹ́ ń bí ni o torí kò ṣeré ní Moscow Malaysia tó dẹ̀rí everybody ń lọ yẹn iṣẹ́ kárakára ló ń ṣe níbẹ̀ bèrè lọ́wọ́ pa kó bìtà ló kó bá yú gbà àwọn ọmọ ọ̀lẹ́bẹ̀ àwọn ni wọ́n ń ta kidney àwọn wá ṣeré ń bí o kò comport ọ̀rẹ́. ẹjọ iye kí iye tẹ bá fẹ́ máa fún yín. shut your trash idiot ni ẹni how old are you èlò ló ti parí ní ayé ẹ tó ní pé iye kí iye tí a bá fẹ́ ìwọ máa san ṣé o lè sanwó mi ni. Nice one. Ó ní pé o ti ṣetán láti adapt pẹ̀lú gbogbo times and conditions mi àbí. Tí èdè lè jẹ kò gbọ́n nǹkan tí mo fẹ́ sọ. Eléyìí tó kéré àti eléyìí tó tóbi nínú ẹrù ẹ o máa pack everything now. O dẹ̀ máa kúrò bí báyìí. Tí o bá believe pé o lè fuck pẹ̀lú mi, thou shall not fuck with Crack and get the fuck away with it. Tó bá díẹ̀ mi, I swear down by tomorrow morning, o máa di dead to me. Ọmọ yẹn tẹ̀lé wọlé nsìn kó máa park ẹrù ẹ̀ ilé tó kéré àti ilé tó tóbi nínú ẹrù ẹ̀ everything right now. Má ní mi lára o tó bá ní mi lára máa bá ewì bí ọmọ lékéwú ni o mi ò ní bá ewì bí ọmọ school oya this way wí ó gbọ́. wọ́n ní bó ṣe ń lọ bọ́ sí rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní kó gbogbo ẹrù ẹ̀ àṣé kò tiẹ̀ lé àṣé kò lé kì í dẹ̀ ṣe pé mi mọ nǹkan tí mo lè ṣe ojú ló ní mi sí especially to say àìjẹ́ bẹ́ẹ̀ ká ní ìgbà tí mo ṣe ń jẹ́ orúkọ mi ká ní ìgbà tí mo wà ní Ṣàngó Òde ni màá dúró tì ní màá dúró tì báyìí tó yẹ pé mo gbà pé òun yíyọ ọkọ màá mi ó ṣe jàre ọkọ mi.
Bọ́láńlé àwọn tó wọ́n bá mi fi ìbọn lé olóríire yẹn jáde níbi ló ti mọ̀ wọ́n rí. Màámi ṣe fẹ́ gbọ́ àwọn tẹ̀ ń wo èèyàn ọlọ́pàá ni wọ́n dìpátímẹ́ǹtì wọn àwọn tí ò bá gbọ́rọ̀ wọ́n máa ń dì pẹ̀lú wọn ni láti gbọ́rọ̀ ẹnu wọn bẹ́ẹ̀ ni wọ́n. ìyá Jòsí. Jòsí. ìyá Jòsí. ìyá Jòsí. Jòsí. ẹ kú ọ̀rọ̀ ọmọ pẹ̀lẹ́ ọ̀sẹ̀ yìí ò lè parí kí àwọn tó wá lé kéèké jáde pẹ̀lú ìbọn kan tó wá lé yín lé. ìyá Jòsí mo gbà ní àdúrà pẹ̀lú AK-47 wọ́n á fi tì yín jáde. AK-47. nínú ilé yín wọ́n á fi ìbọn sí yín lórí wọ́n á tì yín jáde wọ́n ò ní pa yín o wọ́n á kàn dẹ́rù bà yín bọ́ ṣe dẹ́rù bà kéèké. kí ni mo ṣe tó tó bẹ́ẹ̀. ẹ ṣe ìyá gidi tí wọ́n bá ní kí ìyá gidi náwó tí wọ́n ní kí àwọn ìyá gidi àwọn ìyá tó ń dúró tọmọ tó kì í ṣe ọmọ lọ́nà kí wọ́n wá sí ìpàdé ọlọ́run tí bá rí yín bẹ̀ máa ń nà yín kúrò bẹ́ẹ̀. mo mú kíní mo mú kejì wá torí kan ò bá wọ ẹsẹ̀ à wá tẹsẹ̀ ò bá wọ ìdí à yẹ tídì àbá yẹ kò ní nírun lórí kí ló dé gbogbo ọ̀rọ̀ lẹ́dẹ̀ fi sọ fún mi ẹni pé kí n lọ fẹ́ òyìnbó mo dà mi ì ní físà mi ò tí nílùú òyìnbó dé mo ti máa fóyìnbó wálé ibo mo ti fẹ́ rọ òyìnbó bí dọdọdọdọ ẹ ṣàlẹ̀ ẹ̀fẹ́ èèyàn dúdú èèyàn pupa fòó tó jọ bí òyìnbó ṣe bóun ló gbé mi lọ́dọ̀ kéèké èmi fúnra mi mọ̀ kéékèèké ó fẹ́ ní wèrè díẹ̀ lọ́wọ́ síbẹ̀síbẹ̀ mo fẹ́ wọlé tó bá wá jẹ́ pé kì í ṣe òun tó dàbí ọgbọ́n tó lé kéèké jáde ṣé kéèké ò ní pa mí nítorí pé mo bọ̀wọ̀ fún yín mo gbàgbọ́ nù yín mo rí wípé ìyá ènìyàn gbọ́dọ̀ kọ̀hún sí lẹ́nu àìka ìmọ̀ye àwọn ọmọlẹ́dẹ̀ ti ṣì lọ́nà tẹ̀ ti bà ayé wọn jẹ́ lórí wípé má fẹ́ yìí eléyìí ni kò fẹ́ èyí tí mo fẹ́ rèé. ìyá Jòsí máa ṣe ìpinnu mi fún yín ara yín àkọ́ tí mi ò bá ṣe ẹlẹ́mi kọ́ ni Jòsí. ẹ ríran wò ìpinnu mi wà nínú. Jòsí má bínú tó bá bínú ju báyìí lọ ó tó bẹ̀rù jù bẹ́ẹ̀ tó dé máa wò ó lé ojú ló ṣe mí o mo ń wá ìyàwó tó máa pọ́n mi lé tó yẹ pé wọ́n máa ra aṣọ ra oríṣiríṣi nǹkan gbé bọ́ǹfìtà wá mílìkì nǹkan kan tí bá débí tó máa kẹ́mi sọ́tún kẹ́mi sósì tó máa ṣe kejì ẹ̀ irú ẹ̀ ni mò ń wà mi mọ̀ pé olóríire lọmọ yẹn má bínú ṣùgbọ́n. wò ó Bọ́láńlé yẹ ká pàlẹ́ tì. ẹ ṣáà má bínú. mi ò bínú. ẹ ń bínú. mi ò bínú àlóhùn mi ló sọ̀ǹdì èwo ni bí bínú. bẹ́ẹ̀ ṣe ń pariwo yẹn tó ń di irú mo kí ni mo kí ni mo bínú sí. wò ó máa jẹ́ kó mọ̀ pé mi ò tán lé o ti jọ mí lójú máa jọ ẹ lójú máa fún ẹ ní ẹ̀bùn máa fún ẹ lówó tó rò pé bí a mọ nílé. ẹ má bínú ẹ ní sùúrù wọ́n ṣàtìbẹ̀ ẹ̀yìn o. Bọ́láńlé bà mí bẹ̀rù dẹ̀ mo ti yọ wọ́n obìnrin tó bá wọn kó fẹ́ ṣé ti rí ìwọ náà ọkọ tó bá wọn ẹ̀bùn fẹ́ gbogbo nǹkan bá ti mú wálé náà lọ ti bá ṣe ti gbọ́ ní ọdún bá mi pè wọ́n má bẹ̀rù. lẹ́lẹ́ o wọlé wá tiẹ̀ Ṣàngó fúnra ẹ̀ iná lójú iná lẹ́nu ó ga o ṣó ti rí ara àtúnṣe tí mo ní o máa bá mi túnṣe ló ń wò yìí o ti rí ibi tí ilé yìí bàjẹ́ dé ìwọ ló láti túnṣe fún mi jókòó síbí. Fàrídà wo ọmọ tó jókòó yìí àlejò tí mo mú wá fún ẹ nìyẹn mo dẹ̀ fẹ́ kó máa ṣe dáadáa sí torí tí n bá ní kí n ro ìwà ẹ bó ṣe rí ó yẹ kí n lé ẹ jáde nínú ilé yìí ni bọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ torí pé wọ́n ní nǹkan tí Olúwa ti so pọ̀ kẹ́nikẹ́ni kó má ṣe yà wọ́n ìdí nìyẹn tí mi ò ṣe lé ẹ kúrò nínú ilé tí mo wá ní instead kí n lé ẹ kí n kúkú mú ìyàwó mi wá tẹ́jọ́ máa wà nílé tẹ́ máa jọ gbé nínú ilé yìí kò yẹ sìn ìwọ́n tiẹ̀ mo fẹ́ kó orin tó dì sí ara ẹ̀ sí sórí bó ṣe ń wò yìí
inú iná ló wà o inú iná àárín iná òun ni mo wá gbé ẹ sí mo dẹ̀ ti sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí mi ò sọ fún ẹ òun láti wà bí wèrè ìyẹn ló fi lè pé inú ilé yìí ọ̀rọ̀ mi yí ẹ sórí ọ̀run tó ń wò yìí ẹkùn ni o ìwọ́dẹ̀ ní erin ní ẹ koríko tẹ́rin bá tẹ̀ ń kọ́. àtẹ̀gbé ni màmá. àtẹ̀gbé pátápátá ó máa tẹ̀ ó máa rẹ̀ fínfín tó ní rí ẹ mọ́ tó bá lórí ẹ burú. màmá gbogbo koríko tẹ̀ ń sọ yẹn kò yé mi ọ̀rọ̀ tèmi bí wèrè ká sọ̀rọ̀ bí wèrè kò yé mi ẹ̀ lámọ́lẹ̀ àbí. Good fine nice wàá wá júwe ara ẹ fún wa introduce ara ẹ bó o ṣe jẹ́ gangan introduce ara ẹ sí. actually èmi àsọkọ mi àti ríra lọ́dọ̀ màmá a dẹ̀ ti sọ̀rọ̀ dáadáa ó sọ wípé mi àti àjọ máa gbé nínú ilé yìí ni sórí gbogbo eléyìí tó ń ṣe rádaràda ẹ̀ kò kàn mí kò rá mi ṣùgbọ́n mo rò wípé tó bá yá tó bá pẹ́ kò ṣe máa fi sílẹ̀. èmi ṣe rádaràda. kò kàn mí o mo bẹ̀ Ọlọ́run kí ìbágbépọ̀ mi àti ẹ kó ládùn kó lóyin ìyẹn tó bá fẹ́ o tó bá dúró sórí ọwọ́ ara tìyẹ àmọ́ tó bá fẹ́ no problem. Yes, nice, good, like yeah. ọ̀rọ̀ ló gbọ́ yẹn ọ̀rọ̀ gidi òun ló gbọ́. Sìgá òun fi mí fa sìgá. Gbogbo ara mi ẹ̀rù èéfín irú èèyàn wò lè kò tẹ̀ ní dà fún yàrá ìyá ẹ̀ ìwọ ọmọ òṣì dátidàti ọmọ tó bí tó ọkọ ọmọ tí ò lẹ́kọ̀ọ́ stupid and idiot ayé mi o wo bí wọ́n ṣe ń wò wọ́n náà wò bí gàárì fọ́ ó mọ̀ nǹkan tó yẹ kó ṣe sí. Ebere jáde nílé. What an insult. Sori pórí ẹ ti burú orí ẹ burú ṣé èsì tó yẹ kí wọ́n fọ̀ padà fún nìyẹn o mọ irú èsì tó lè fọ̀ padà fún what are you taught kí n tó yẹ kó sọ nìyẹn. Màmá idiot lélẹ́yìí. Sọ mí mo ti fi idiot yẹn bú lẹ́ẹ̀kan náà mo ti sọ idiot láì mọye ìgbà ìyẹn nìwọ tó rí wí sọ mí ìwọ náà bú tí ẹ padà. Orí eléyìí ó pè ní màmá. Àbólòṣì ni ẹni àbí kò fẹ́ dáa fún ẹni ayé eléyìí má ti bàjẹ́ kẹ́ ẹ eléyìí má ti ya wèrè ẹ̀wọ̀n eléyìí tó lọ fọṣẹ yí mi ó má fọṣẹ yí mi kẹ́ ẹ ní mi báyìí ní ìwọ tó yẹ pé kí n tó mú ẹ débi ṣe ló ń gbá ẹnu tó ń sọ fún mi pé ó má sòkè dílẹ̀ ò débi tó ń sin òdọ̀dẹ̀ ò ti jẹ́ kí fàyídà kú ẹ láyà jẹ́ wèrè ọmọ. Jáde níbà. Màmá mo máa sun yín. Wàá sùn yálàjà ẹ àbí kí ló sọ yẹn náà. Màmá mo máa sun yín bí ẹran. Kí ló sọ ọgbọ́n kan tó sọ ń tì. Sórí ìwọ kó máa wo fíìmù kan tó ní dúró wò tí. Màmá ẹ wo shout. Wàá sùn yálàjà ẹ náà wàá sùn bàbá ẹ náà gbogbo fámìlì ẹ. Kò ní dáa fún mi. Ṣé tó bá wà tí ẹ fẹ́ sun mí ná ìwà máa wòran kó sun mí ná o tún lè béèrè lọ́wọ́ mi nàbà tẹ́lẹ̀ òtọ́jọ́ máa tọ́ yẹn náà. Ó rìn dín gan o dẹ̀ ti jáwèrè bí mo ṣe wù ẹ́ yìí o ò tiẹ̀ o ò ṣe múròdé rárá o jáwèrè ìwọ burúkú yìí kí ló fẹ́ kí ló lẹ́yìn ṣé bẹ́ẹ̀. Kò sọ fún wa sun yín náà. Yé ọdún ni ẹ̀bẹ̀ mi kárọ́sìnì lọ́dún mi Farida torí ọlọ́ọ̀ mo fi ẹlẹ́dùn máa rè bí ọ́ òòrùn kúkú yà kárọ́sìnì gbogbo ọlọ́dún pé ẹgbẹ́ mi ọ́ ìwọ mọ́ mi ni wọ́n bẹ̀ mí nulẹ̀ ìwọ. ó dà gbọ́ ìní sẹ́bẹ̀. lọ sọ pé màá sún ẹ pẹ̀lú ṣé àwọn ẹ̀ tó sọ yìí. ìní sẹ́bẹ̀ mọ́. gbogbo ara ní ẹ̀rọ ní o. Farida ni o. Farida mi ò ṣàlàyé máa ṣe mi ò láìpẹ́ tó tó lọ. kí ló ṣẹlẹ̀? Kasali. àbílẹ̀ ìyá wẹ̀rẹ̀ ni ìyá ìwẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sọ wáyé ẹgbẹ́ bẹ́ẹ̀ jẹ́ màmí. Kasali. kí ló ṣẹlẹ̀? o ti bá fún mi ná. kí ló dà wá sí ọ̀pọ̀. sọ́rí ìyá ẹ̀ ló fẹ́ dàrí mi àti ẹ̀rù jẹ́ kí n sún jẹ́ kí n sọ̀rọ̀ sún yà. Farida bó sí èrè mọ́mí ẹ̀yin náà àti ẹ̀tí ẹ̀ lè sọ èdè gòkè ẹ̀ ti sọ yíyí dẹ̀ sọ láti jẹ́ ẹ̀ ti sọ́dún. ó ti dàgbé à. wọ́n dẹ́ tó lọ sí wọn lójú. ó pẹ́jọ. kò fẹ́ dà fún ọ. ó pẹ́jọ yẹ kí n sún gbogbo. ó jà wèrè ni. kò fẹ́ Farida. mọ́mí. Kasali Kasali mama lọ Kasali agbègbè ní ojú ọmọ ìyá mọ́ mama dá.
kò wá bí ojú ń dùn mí ojú tèmi ti fọ́ mo ti dá fọ́jọ́ àbí. well play. ọmọkùnrin tún ti kó wàhálà ìdílé ni gbogbo ọjọ́ ayé wàhálà wàhálà ni. wẹ́rẹ̀ kò ní dáa fọ́ wẹ́rẹ̀ ìwọ o ti kú lónìí o ti kú kábẹ́tẹ̀ wọlé. ó ṣe ti dá báwọn ṣé ayé ìjọ torí ọlọ́run bó ṣe wà yìí ẹ mú bọ́ọ̀tà kí n bẹ́ẹ̀ háì. inú burúkú ni ibi ẹ̀jọ̀ nítorí ọlọ́run ọ̀ ní lọ́pọ̀ èèyàn lọ́rùn. lọ́pọ̀ èèyàn lọ́rùn wèrè wọn ẹ wọ ẹ má bẹ̀ mí o. ó yẹ mú jáde inú kí n bẹ yín àbí kí n bẹ òun ẹsẹ̀ kan bẹ àbí kí n bẹ géètì yín mọ́. jọ́ torí ọlọ́run jọ́. olórí burúkú ni wèrè tó lóun Farida ṣé ẹ̀ṣẹ̀ wà nù kéèyàn fẹ́ ọmọ burúkú ni mo wá fẹ́ ọmọ burúkú wọlé lórí kí n lè gbọ̀n ìyá wèrè nù lára rẹ̀ kí n lè sọ déèyàn gidi ó wá bẹ̀rẹ̀ sí ní dalẹ̀ tọ̀dọ̀ mi rú. ṣé mo yẹ nífẹ̀ẹ́ èèyàn mo nífẹ̀ẹ́ rẹ̀ ó wá mú mọ̀mọ́ tọ̀dọ̀ tèmi ó mú epo èbó kẹrosíìnì ó rọ́ọ̀lù wọn bóyá mọ̀ mi ti ṣe mistake lọ bí náà nìsín tí náà ti mú wọn lásọ ẹ jẹ́ kí n pa kó lè bá mi pé mi kan ya wèrè. ẹ̀jẹ̀ ń bẹ́ o ẹ̀jẹ̀ ń bẹ́ Farida òkú látàná ẹ̀jẹ̀ ẹ kàn jẹ́ kémi bẹ̀ ṣẹ́ni tí má ti lè bẹ̀ sí méjì dọ́gbandọ́gba fàkàtì. lára òró lára òró lára òró lára òró ẹni bá ṣe hà lára òró. lórí ọlọ ẹni bọ́dà. kíni yẹ́rì yọ gbogbo kan yọmọ bẹ́ẹ̀ rẹ̀ yẹn jẹ́ kíni sí ọgẹ́ tí ó sẹ́nu bí rí kí láti gbé tá a gbé èyí tí ẹ̀ ṣe mọ́ wá kó sí rẹ lọ mọ́ kó ní ibú rẹ lọ. kíni. èmi ló pa ẹ lórí. ní máa pariwo lé ọlọ́run. òkè òkè ya dúró náà kí ló ń fún ẹ lágbára lọ pé o lè máa dúró wájú mi sọ̀rọ̀. kò sí nǹkan kan mo gbẹ́kẹ̀ lọ́lọ́run ta ni wọ́gàn ta ni ọgàn tó ń ṣe bí wèrè. o wá fẹ́ gbọ́ wọn kan sí ìkọ́ tó fẹ́ kó ṣe fún mi ni pé ìwọ kan gba mẹ́fà mi kò máa gbá ẹ ọkàn. ìgbà kankan gbogbo tó jẹ tẹ́lẹ̀ ẹ̀kùn tí tó fi ṣe báyìí tó ṣe bí wèrè gbogbo ẹni mo ti mà wá ti gẹ̀ẹ́tì ẹ̀ ògùn ló ń lò tó fi sọ pé kémi ọkùnrin tèmi jọ ọkùnrin kémi ọgbà wọn mẹ́fà kí wọ́n gbé mi lẹ́yọ̀ kan. ókè mo tún wá fẹ́ fi èrè kún mo fẹ́ fi sí bá mẹ́jọ ìmọ̀ àgbà half. ìgbà wàǹpá kankan. ìgbà mi ìṣe mọ́ ni wà á mọ̀ kó sí lọ. ìwọ ò ṣe mọ́. wà á mọ̀ kó sí lọ. ayé ìwọ ò ṣe mọ́. wà á mọ̀ kó sí lọ. àìwọ ò ṣe mọ́. ó lọ sí o. kí lè ṣe fún ọ. mi ò fi nǹkan gbà o mi ò mọ ó tọ́kú lánìí. mi ò sọ̀rọ̀. ẹ mọ mi kàn já lọ́rẹ́ mo já ń pàṣẹ ni yóò mọ kó kúkú bòyàn yóò mọ nàyàn ṣé mo wá wà nù ẹranko ni àmọ́ wà nù ọmọọṣẹ́ rẹ ni. bóyá ẹ̀mọ ìjọ nítorí ọlọ́run èmi kò dìde. kò sí tí ó ṣe bó ṣe wà kò bá lógún ọdún bẹ́ẹ̀ tó bá títọ́ bá ti bọ́ sí lẹ́nu yóò dìde. ó yẹ mi kan dìde. mo ń bọ̀ máa kàtọ̀ sí lẹ́nu ní ọba. ìtọ̀ ẹ̀ ó yà. ètò sí wọn lẹ́yìn. àkẹ́bọ̀rẹ̀ iwájú lọ ẹ̀kẹ́ dúró sí lẹ́nu. ẹ kí ni síta kẹ́tọ̀ tọ́tẹ́fẹ́ tọ̀jà rẹ̀. ṣe ẹ̀ ní wá ṣẹ́ ní díjú ni. ẹ ó yà. mo yọjú wo kí ni ó ń kẹ́ni. yé Jésù. kí ni Jésù ni àbí kí ni jẹ́ náà. ó ti ń dìde o. ìmí eléwìlì ọmọ ọtí ẹ bá lè yàn ọ̀dà tó lè yàn ọ̀dà tó bá ń pè yẹn ní bàbá èèyàn bàbá ẹ lèmi jẹ èmi onítọ̀ ewèlè èmi onítọ̀ lòsì tí mo tọ̀ sí lẹ́nu sọ̀rọ̀ yọ ya wọn sọ̀sọ̀ tí mo tọ̀ sí lẹ́nu yàyàyàyàyàyà. ẹ̀wí mi kò dáa ìmọ̀ mo ti lè sọ̀rọ̀ ara mi yéé yóò sì mọ gbogbo nǹkan kékeré báyìí yóò sọ dìjà ni yóò mọ yóò gbẹgbẹ nígbà tó jẹ́ pé blọọkù ni mo fi tírẹ́nì ó sọ mí di blọọkù àwọn àfọ́kù blọọkù yóò tó rú àwọn ògò wẹ́wẹ́wẹ́ sí i gbogbo ẹ̀wọ́ rẹ ó ti di pẹ̀tà sọ́tán
òkà tí ń gbé màálù ṣubú ló gbé ọ̀dànù yìí o sọ́tàn ọkọ̀ yẹn ń bẹ lágbo yìí ọ̀rọ̀ kékeré báyìí ń sọ díjà ní ìsinmi ikú dé sí ọnu lẹ́yìn kọ́ tọ́kú wò kọ́ tọ́kú la kọ́ tọ́ everything wò ó lò sí i wo màmá ẹ̀yin ẹ̀kọ́ ọ̀rọ̀ èèyàn bọ́ bá yé kọ́ bá mi nulẹ̀ bàbá yín ti gbé ikú wọlé o ọkọ̀ yẹ́ ẹ wà lápò mi àpò mi ní gbé. ẹ̀yin náà bá ti má bá wọn fa wọn ẹ mọ̀ pọ́kùnrin ni wọn ṣé gbogbo yín lè tó tiwọn ni. ilé má sunkún mi. àwa tá a jẹ́ bàbá inú ilé yìí àwa la jù ú ọyá sọ̀rọ̀ wò afẹ́ kọ́ gbabẹ̀ dákú ni nígbà tó lọ́wọ́ sí ní kọ́ gbabẹ̀ dákú orí bọ́ yorí yọ́ọ̀nù. ọlọ́run kan dídí bá mú lẹ́ni ṣebí ìní tí sọ̀rọ̀ méjì ó ti máa gbẹ́nu bébébébé àbí kọ́ yọwọ́ kókó yọwọ́ ẹ̀sẹ̀ sí mi báyìí bá mi fà báyìí bá mi fà jájọ pò bá mi fà gbọ́ ló ka gbogbo kan ní ọmọ wọ jẹ. ọlọ́run ó ṣeun tí ọba sí ọ̀nà tó bá ń gbé gbà kò sí bí mo ṣe lè rí ọmọbìnrin mú o dúró ná sí ẹsẹ̀ ní kí èèyàn fẹ́rù rẹ̀ kéèyàn fẹ́ sílé ní ìrètí pé téèyàn bá fi ọ sílé tán èèyàn ò rí ọ séńjì sí dáadáa àmọ́ yẹn ti ń ṣe aṣẹ́wó tí ń bẹ lóòtẹ́ẹ̀lì tí wọ́n ti gbórí ayé ara wọn pin tó jẹ́ pé ọkùnrin kan kàn déédéé mú wọn yóò sì táyé wọn sí wọn sì ní débẹ̀ mọ́ àmọye àwọn obìnrin tó ti jẹ́ pé bí kò yọ̀gò bí kò yàdá bí kò yọ̀bẹ onìkan náà ni ẹnì sọ lọ́hùn tó jẹ́ pé ọkùnrin kan ni ó kù sí lọ́wọ́ tọ́lọ́hún ó sì fi gbàgbẹ́ tí ó sì séǹjì ayé rẹ̀ kí ló wá dé ńgbà tẹ́mi rò ó yẹ kémi rí ayé tiẹ̀ séǹjì tó jẹ́ pé ogun gún àdá gún ọ̀bẹ bí kò lù mí kúkú lórí ìjọ́ mi ìní jẹun mọ́jú ìjọ́ mi ìní jẹun tí ì dalẹ̀ kí ló dé kí ni mo ṣe tí ó bá jẹ́ pé ọ̀nà ọ̀ka tọ́lọ́hún kan gbé ọ̀rọ̀ mi gbà tó jẹ́ pé ọpẹ́lọpẹ́ rẹ ọpẹ́lọpẹ́ rẹ bàbá ayé ìbáyẹ mi ọpẹ́lọpẹ́ rẹ tí ó bá jẹ́ pé ọpẹ́lọpẹ́ òka tí mò ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àti pé kọ́lọ́hún dáríjì mi torí pé èmi náà mọ̀ pé kò yẹ kí n gba olóòka àmọ́ tí n bá dọ́gbọ́ olóòka dé yìí kò sígbà tó ò ní gba sátidé lọ́ọ̀ mi kó gbé Sunday lé mi lọ́wọ́ jẹ́ àjọ jà nísìn nígbà tí mo ná olóòka wájà tó ń nà kalẹ̀ tó yẹ mo tọ̀ sí lẹ́nu sọ̀rọ̀ ẹlẹ́ bí ìyá níyì tó jẹ́ mọ́ mi mo ṣe tọ́ mi dàgbà tó láti kéke ìyẹ̀fíjọ́ kan tọ̀ sí lẹ́nu rí láyé kò mọ bí tọ́ mi ṣe dùn àti bó ṣe korò tó Ọlọ́run ní kí ó jẹ́ pé wọ́n lọ́kọ̀ọ́kọ́ mọ̀ láyé rẹ̀. ìwọ sọ̀rọ̀ wò kọ́ bá mi jà kí n gbá olóòka gbà ìtì tọ̀ látàárọ̀ nǹkan ríbi tọ̀ sí ni nígbà tí ẹgbẹ́ kàngálẹ̀ ti ń tọ̀ sí ni sọ̀rọ̀ nígbà tí ẹ sí omi ẹ̀rọ lẹ̀ ẹlẹ́rìí tọ́lọ́ ń bá ti gbé ìjà ẹ̀dá kí ló ń ra ẹ̀ tó bá kiri tọ́lọ́ ń bá ti gbé jáde ohun tí mi mọ́ rin kí ló olúwa ẹ̀ tó ń òkà ń bẹ ń bí o kò jórí ẹ pé o kò jórí o pé má gbọ́ olóòka ní etí o tó fi tí ń gbọ́ kankan mọ́ láyé ẹ̀ àbí tí má tó tọ̀ sí ọ létí tí o etí ọtí ìtọ́ gbà bí ọ̀nà ọ̀fun rẹ bọ́ síkùn rẹ o lò sí kó bá tilẹ̀kùn láti ta o lò sí ọmọ. Ṣọlá sá ló tẹ̀lé lọ sí jẹ́ẹ̀lì. kò ń ṣẹjọ́ mi sá ẹjọ́ bọ̀dámù ìwà ni tí bá ti jáde sí gate tí bá sọ wọn pé kan yòpò wọn ń dá mi lóhùn gbogbo gbàdẹ ló ti máa ń ṣẹlẹ̀ kò ń ṣe alákọ̀ọ́kọ́ wọn wọ́n ti máa ń ṣe tipẹ́ àfitẹ́bá tó bínú sọ fún mi ìbínú ẹ̀ tí bá gbé lọ́tà sọ fún wọn lára àwọn ṣẹ̀ máa yá pé àwọn fẹ́ lọ ra petrol sí jẹ́. Are you sure? Very very sure sir. Anyway ìwọ lọ rà á ó yẹ tí mo yà bá dé kò ní kó yọjú sí mi. Is that clear? Yes sir. All right. Hello, who's there?
ṣe é lulẹ̀ mi ta ló júwèé lé mi fún ẹ. ìyá máa jẹ mí o ìyá ń jẹ mí ẹwọ wọn ti lé mi àti tí ẹ máa ti kékeré fún orí ọkọ ẹjọ bá tí mo dẹ̀ tírèsì ní títí tí mi rí ibi kankan lọ mo wọ́n ṣàgẹ́tì bíbá wọn wá ní pé ẹ ti wà ní ọkọ pé ti ṣe Sudan wọn wá ní pé kẹ ẹjọ tó yọ lọ kẹ ẹjọ tó yọ lọ ìṣáájú mi gbà mí sílé fúngbà díẹ̀. ó rí pé bàbá ńlá olórí burúkú ni ẹ tí wọ́n bá kó àwọn aṣèrè jọ wọn bá pé 1 million kò náwó sókè kò níwọ lórí wọn so ìwọ lè lórí láyà kó tún wá sínú ilé mi kó ló fẹ́ wá gbé bí ibo ló fẹ́ gbé ọmọ bí tó tọ́ sí ẹni bí ọgbà wèrè bí ọgbà ẹ̀wọ̀n ọgbà tó ti déèyàn mọ́lẹ̀ àwọn ọbẹ̀ ló tọ́ sí ẹ ẹ wà ẹ lè ti ṣalákọ̀ọ́kọ́ kẹ mú jẹ kẹ ṣí mi ilé ọkọ̀ àkọ́kọ́ ibẹ̀ ń ṣèbùjókòó mi ni mo ti débi ibùjókòó alájọba ẹ lè ṣí mi bí o ọlọ́run ò lè fún yín ṣe ẹ lè wọnú léyìí ṣó fẹ́ gbọ́ mo dijú mi kí n tó là kó ti pòórá. ọkùnrin ẹjọ ẹ bá mi bẹ̀ wọ́n. o tún lẹ́nu tó fi ń pọkọ mi. olórí burúkú tó wá sí kúrò ní ọkọ mi àbí wèrè ní èyí àwọn ọmọ olórí burúkú tí ò ní yẹ ní èèyàn jẹ. ó ní abó máa rí ṣá ó rí pé idiot ní gẹ́ọ̀ yẹn ṣá àwọn girls tí mo sọ fún ẹ ní newsers ó kàn wá constitute newsers bí wàá. kò ń ṣẹjú ẹ ṣòro ká ní kò ń ṣe gate man ní just tó wà ní gate ẹ tó mọṣẹ́ ibi iṣẹ́ ni nǹkan báyìí ò lè happen so just take it easy my dear please rẹ́rìn-ín náà ṣé wàá jókòó jókòó I'll do you shop. Tómi lọ́la ǹdè jókòó ǹdè ṣé o rí mi lè dúró níwájú ẹ yìí. bàbá mi. kò ní dáa fún ẹ bó ṣe pé bàbá rẹ bí mo ṣe kéré mọ́ tó yìí bí bàbá rẹ wà láyé kí n bá sọ̀rọ̀ á gbọ́ sí mi lẹ́nu bó ṣe jù mí lọ́tọ̀ bó wá ń bá wọ ìsọ̀rọ̀ òpó ò ní í gbọ́ ó dẹ̀ dà mí lójú pé kò sí ẹ̀dá àbá ń bá sọ̀rọ̀ kò bá ń wọ àrùn kì ó kó parun rẹ̀ ńlọ o ṣó tán báyìí ṣó tán ṣe ẹ̀dá mi lóhùn ìwọlé wà nù lé yìí àbí olé wọlé yìí ó tẹ́ ẹ̀ ní tìjú bí sọ fẹ́ rìn sí lọ́wọ́ òkè àdúgbò yìí àtẹ̀yìn àtiwájú àtẹ̀yìn kan yìí mọ̀ ẹ́ mo ń lọ ń gbòòrò ń jọkàn mo bá wọn lẹ́ẹ̀mọ́wé wọn kọ́ ní fújì fẹ́ kọrin wọn pé ìwọ àtàwọn wèrè yẹn jọ ń kiri àtolóòórùn àtàwọn ọmọ jágàjàgà ọ̀hún rẹ̀ fẹ́ jólí bẹ́ẹ̀ àbí ṣótán o ti dójójó o ti wá ìjọ yẹn ti wá ń jú ẹ báyìí ooo ìbádùn mọ̀ mi nínú ká pé mo ṣe débi lélẹ̀ kí n ti bá kọ́ káàpá rẹ̀ kàn ti ké kó ti bọ́ sọ̀nù kó má fapá kàn ṣe kọ́ńdúkàn kiri gbòòrò kí n tó débi kọjá ẹsẹ̀ kan rán ti gé àbójú kan rán ti fọ́ bó wà ní ìpaná ojú kan kó fi kàn ríran àlùsí ọmọ yìí ń jẹ́gbòrò kiri pẹ̀lú gbogbo jágbàjágbà yìí ó ṣe náà orí tún bẹ́ẹ̀ ṣe ó tún rọ́kọ̀ fẹ́ orí inú rẹ̀ kò tún bá tòde ṣiṣẹ́ kó orí ìdíjókòó sílẹ̀ ọkọ̀ ọ̀hún ó tún kúrò ńbẹ̀ òwá kúrò ní ọkọ̀ tán wà ń bọ̀ nbí ṣó wàá rí inú mi dùn o bí mo ṣe ń wò ẹ́ yìí o òkú oríire gbogbo ṣúágà rẹ sórí bí ṣúágà báyìí dé báyìí mo pàdé rẹ líjọ́kàn sọmọ bó ṣe kí mi bàbá ṣúágà wọn á ń wù ẹ́ ó ponú ara rẹ ó lọ léèwé ó lọ léèkéwú ó tún kọ́ṣẹ́ wọ́ àbí wọ́n wá pàláàrù òpó òjẹ́ lè sí ìbàjẹ́ kápẹ́ mo ti mọ̀ máa ti rán ẹ̀ lọ bí kàn ti ń fẹsẹ̀ lọ́nà Kòròdú òbàrí ṣẹ́ṣẹ́ ń bẹ̀ dáadáa wà tí ó rí ògbé dání ṣọ́tán àbíkọ̀ tán ó dáa inú mi tẹ́ dùn bó ṣe dé ṣùágà tí wàá ṣùágà wọ gangan mọ́lẹ̀ báyìí òṣùágà láàárọ̀ oṣù lọ́sàn oṣù lálẹ́ àbí ṣùágà wàá ń gàwọ̀ fúnra rẹ̀ mọ́lẹ̀ báyìí ṣé wàá rí inú mi dùn o dédé dáa bá ti bá sọ̀rọ̀ ayé kíkì bá gbọ́ kó ń wà rúkì àásùkú láàárọ̀ àásù lọ́sàn àásù lálẹ́ kó bá tún jí lóru ọmọ máa sùkú kílẹ̀ bá sùkú kó bá rẹ̀ lẹ́kún àtúmọ̀ sùkú àbí inú mi dùn ṣùágà o ṣùágà gàgàgà ṣùágà o ṣùágà gàgàgà ó dáhùn ni ṣùágà gàgàgà.